Ọlọ́run kí ló dé tí wọn ò tú àwọn Ṣàngó ó yẹ káwọn náà lórúkọ Arab náà àwọn Ṣàngó àwọn Ògún ó yẹ kí gbogbo wọn náà lórúkọ Arab tó bá jẹ́ pé wọ́n fẹ́ sọ pé Allah òun ni Ọlọ́run. Ẹ máa wo ti yín ẹ ṣàfihàn wọn lẹ. Ìyá wa wọn ti ṣìnà gbogbo wọn yẹn Allah ti sọ wọn lọ Allah náà ti sọ Ọlọ́run ló máa ń ṣìyàn lọ́nà òun lòun máa ń fi wọn sọ́nà Allah kan náà ti ṣì wọn lọ́nà. Allah tó sọ fún wọn. Abádẹ́rẹ́ ni tó pàtẹ bá pàtẹ tó bá sọ pé Allah ni Ọlọ́run irọ́ ló ń pa o. Èmi dẹ̀ tún ní ìbéèrè kan wọ́n ní ní ìgbà kan wọ́n ní ànábì ló jẹ́ kí wọ́n stop killing of women nígbà yẹn pé. Tọ́ba ti sọ bẹ́ẹ̀ ẹ máa yí mú sí wọn ẹ máa yí mú sí wọn. Ẹ̀tọ́ ti pa gbogbo àwọn obìnrin tán. Tọ́ba ti sọ fún wọn ẹbẹ̀rẹ̀ pọ̀ ìyàwó ló bí ànábì wọn. Ṣé ànábì ìṣẹ́kù méjì tó fẹ́? Tọ́ba ti sọ ẹ máa yí mú sí wọn kátikàtí ló máa ń sọ. La fi exist because àtàrà nǹkan náà láṣà ti jáde àtàrà generation kan láti jáde. Wọn ò mọ nǹkan tó fẹ́ sọ wọn ni. Ìyáwó àtàbà ti gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé Arab level ni irọ́ lásán. Ṣé mọ̀ pé ló ń radà ti explain kìíní ìwé ọ ní pé tribe èèyàn kan ní area yẹn ló ń ṣe nígbà yẹn just one tribe because báwọn Muslim ṣe máa ń sọ bẹ́ẹ̀ ni pé gbogbo èèyàn ló ń pààyàn kiri ó ń pò obìnrin káàkiri bọ̀ ó fẹ́ Khadija ó fẹ́ gbogbo àwọn obìnrin yẹn ibo ló ti ṣe on jump from heaven ni no èèyàn ló ń bí wọn. ti ṣẹ̀wá ibo náà ti ṣó fa àwọn yẹn lẹ̀ separate nígbà tó ń pa àwọn obìnrin ṣó ó yọ àwọn yẹn lẹ̀. Arab level náà ni. Tọ́ máa ń pa gbogbo obìnrin wọn ti ní ṣé wọ́n máa rò ń bí ìyá tóbi wọn ti ní pàdánù dànù. Okay, yeah, sister Pẹ́yẹmí ẹ ṣé. Thank you, sister. Superman àti Batman ọ bẹ́tà ànábì. Wọ́n tẹ̀ tún ní ìyá ànábì olóṣó ni. Iṣẹ́ rí comment section. Ló gbóyún ẹ̀ for 4 years ṣe mọ̀ bẹ́ẹ̀. Comment section yìí. Kò sílẹ̀ yàrá jà wá náà gbọ́dọ̀ fún wọn lọ́wọ́ fídíò báyìí. Wọ́n máa ṣàlàyé bó ṣe jẹ́ lẹ́yìn tí bàbá ànábì kú wọ́n wá bí Muhammadu ní after 4 years. Queen Shakira ẹ̀yìn ẹ̀kọ́ ẹjọ́ ẹ lọ sórí WhatsApp yín ẹjọ́. Ẹ máa power tap lọ guys àti we are on the road to 2 million let's go. Gbọ́n ní olówó Èkó. Ẹ lè ṣe máìkì yín sìn. Ìyá lẹ́yìn tí bàbá ànábì kú ọdún 4 ni ìyá ànábì fi gbé oyún ẹ̀. So báwo ló ṣe jẹ́? So ṣó túmọ̀ pé bàbá ànábì kan ló bí ènìyàn mú àlè ni wọ́n yìí máa sọ bàbá ẹ̀ fún wa gan. Bàbá ànábì wọ́n yìí máa sọ fún wa. Ọdún 4 àtọ̀. Story don't make sense because àwa tá ti bímọ bíbá tó bá jẹ́ pé ọdún 4 ni duration gestation most of us are ní lóyún ní bímọ. Àbí? 9 months pé tó yẹ pé you can't wait to comot that baby eviction notice àwọn sọ̀rọ̀ 4 years. Mo máa kọ ìyá ànábì ọmọ ẹni tó ń lóyún ẹ̀ fún. We are not elephants. Ó dàbí kọ́sọ́mọ̀ wa tọ́ lọ́wọ́ ní degree nù ìmọ̀ kan tọ́ lọ́wọ́ ní. Bàbá àná. Èmi náà ni. Alákọ̀wé. Ẹ̀kálẹ̀. Ẹ ṣáà máa fẹ́ ìbò tó ṣe wá lẹ́hìn pé béèbù lánàá tó jẹ́ ayé bọ́lẹ̀ ẹ má tún gbé ìbò. Ẹ̀yà jẹ́ mute. Ẹ̀kálẹ̀. Okay. Nísùlẹ̀ tó sọ̀rọ̀ ẹ bá sista Shakira ń bí. Sista Shakira ẹ lè ṣe máìkì. Ẹ káàárọ̀. Carol. Ìrẹsẹ̀ pàtàkì. You're welcome. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ ṣé Muslim ni yín? Bẹ́ẹ̀ ni Muslim ni mí. Okay, ṣé mo lè bi yín question tẹ́ bá mind? Kí lẹ sọ? Ṣé mo lè bi yín ní ìbéèrè tẹ́ bá mind? Sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ ni pé mo ti máa ń rí prógámù yín gbà dáadáa. Ṣẹ́gẹ́t. Ìyàwó ṣé kò ṣe pé wá jà ṣé kò ṣe pé wá jà ṣá. Àbí bẹ́ẹ̀ ni. Ẹni gbogbo Muslim kọ́ ni Muslim bẹ́ẹ̀ ni. But Ọlọ́run ọba nìkan ló mọ ẹ̀sìn tó kálukú lè sìn tí ó fi wọná. And then Ọlọ́run ọba nìkan náà ló sì tún mọ ẹ̀sìn tó kálukú lè sìn. Queen ìwà ẹ jẹ́ ká má ṣe like preaching àti dáwà èmi fẹ́ bi yín question because ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin nínú Islam ẹ̀yin ni àánú mi máa ń ṣe jù especially àwọn obìnrin so mo fẹ́ bẹ̀rẹ̀ by asking you ẹ fún wa ní 5 benefits of women in Islam pẹ̀lẹ́ rí ẹjọ́. Mo ń gbọ́ yín.
Ṣé lè fún wa ní 5 benefits for women nínú Islam? As in bí ti báwo. As in, okay, for nǹkan tí example, wọ́n sọ wọ́n ní kẹ́ sọ èrè tí ẹ máa gbà gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ obìnrin tẹ́ ń ṣe ẹ̀sìn Islam ṣó ti yé yín èrè. Èrè tí máa gbà. Bẹ́ẹ̀ni. Èrè tí mo ti gé níbi Islam àbí. Èrè tẹ́ máa gbà tẹ́ ti gbà láyé tẹ́ tún máa gbà lọ́run ẹ̀wọ̀n tí wọ́n bá ṣe business ó máa jèrè so bẹ́ẹ̀ ṣe wá ń ṣe Islam èrè wo lẹ́yìn ní ẹ jẹ́ ràn yín lọ́wọ́ àwọn ọkùnrin sì tó bá dé àlùjọ náà wọ́n máa fún wọn ní ọkùnrin 72 wọ́n máa mu ọtí wọ́n máa mu omi wọ́n máa mu oyin wọ́n máa jẹ ẹyẹ wọ́n máa sun ẹyẹ àsun wọ́n máa fàtàn ẹ̀yà àwọn ọmọ kéékèèké ọkùnrin wọ́n máa sáàbù wọn so àwọn obìnrin tó lọ́mú ńlá get àwọn ọkùnrin yẹn wọ́n dẹ̀ ní kí ni wọ́n máa dúró papọ̀ ní wálẹ̀ so wọ́n á máa gbádùn so kí ni èrè tọ́ ẹ̀yin obìnrin náà máa gbà láyé àbí lọ́run ni wọ́n ń béèrè ẹ ṣe. ṣé ní èyí tẹ̀yìn sọ nísìnyẹn pé ọkùnrin yóò máa mutí yóò máa fà kílíà ṣé inú Islam lẹ ti rí ni bẹ́ẹ̀ ni ó wà ní Quran tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ni ó wà ní Quran tí obìnrin 72 yẹn ó dẹ̀ wà nínú hadith Quran nìkan dẹ̀ tún sọ pé wọ́n máa fún àwọn ọkùnrin láwọn obìnrin tó rẹwà so bọ̀ wọ́n sọ èrè tóbìnrin máa gbà láwa ń béèrè lọ́wọ́ ẹ̀yin pé kí ni èrè yín nínú Islam tẹ́ fi ń ṣe Islam. ok bẹ́ẹ̀ ìbéèrè tẹ́ wá bí mi èmi náà máa bí yín padà o. bẹ́ẹ̀ ni. ẹ tí ì sọ tiyín náà ẹ kò kò sọ tiyín. no èmi náà sọ fún yín nísìnyí so that tí n bá sọ kémi náà lè béèrè tọ̀dọ̀ yín padà. ẹ kò sí wàhálà ó yá ẹ sọ tiyín so ẹ wá lè béèrè. èrè tèmi fẹ́ gbà bẹ́ẹ̀ náà ni pé mo fẹ́ kọ́lọ́run ọba kó sí mi lọ́mọ lẹ́yìn ìyàwó ànábì sẹ́gẹ̀t bẹ́ẹ̀ ni. èwo nínú ìyàwó ànábì. èwo nínú ìyàwó ànábì. ṣé Aisha ni àbí Hafsa àbí Mariam kọ. ṣẹ́yìn lẹ máa sọ nǹkan tí ẹni fẹ́ ni àbálà ló máa fún yín nìkan tó. àwọn ọlọ́pàá ní tábà fẹ́ ni ká fẹ́ nara béèrè pọ́n ó sì fún wa so tèmi fẹ́ ni mo fẹ́ nara mi béèrè. ṣé òkú tó bá sùn nù sàárè àbẹ́kù. bọ̀ ilé tó fún àwọn ọkùnrin ò béèrè ó kàn fún wọn náà ni. Queen ìtọ́kàn wá dùn mí ni pé gbogbo àwọn ọmọ ànábì ti wá kú ni wàá mọ bí tẹ́ ti fẹ́ lè fẹ́ wọn. àfàṣẹlẹ ẹmọ tó fọ́nì sí mi wọ́n làwọn fẹ́ ṣe ọmọ ọ̀dọ̀ ni wọ́n làwọn fẹ́ ṣe ọmọ lẹ́yìn yẹn. ọmọ lẹ́yìn ìyàwó ànábì ọmọ ọ̀dọ̀ ló ń sọ yẹn wọ́n làwọn fẹ́ ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn ìyàwó ànábì. bó jọ ọmọ ọ̀dọ̀ bó jẹ́ kan ìyẹn sàtìsì kan ok ẹ̀sìn tẹ́yìn náà ń sìn because ẹ̀yin tó ń pé bóyá ẹ̀yin sí ẹ̀sìn kan ń fi ẹnu ẹ̀ fi ń dọ̀tí ẹ̀sìn ẹlòmíì ẹ̀sìn tẹ́yìn gangan sì tẹ́ pé torí náà kí àwọn ọmọ Yorùbá lẹ́sìn ẹ̀sìn kí lọ́mọ Yorùbá ń sìn. àpolówó ẹ̀sìn fún yín bíbá ọmọ Yorùbá làwà ẹ̀sìn àpolówó ẹ̀sìn ẹ̀sìn wo kí lẹ rí sí ẹ̀sìn wo la kí lẹ signboard wo la lè mọ́ bí sí. polówó ẹ̀sìn because tẹ̀ bá mọ̀ polówó ẹ̀sìn ẹ̀ ní mọ́ ní káwọn èèyàn kù nínú Muslim. ní kẹ́ kúrò tán bá kù nínú Muslim ẹ̀sìn wo lẹ gbé kalẹ̀ tó fẹ́ ní ẹ kúrò ní kẹ́ kúrò. yàrá jẹ má bínú ẹ̀hún sísá Shakira ẹ má bínú ṣé mọ̀ pé tí ẹ bá ṣe ẹ̀sìn kankan ò lè ṣe yín ṣé mọ̀ abẹ́ mọ̀ so ẹ jẹ́ n sọ nǹkan tá à ń ṣe bíbá nǹkan tí ò bá yé yín nǹkan tá à ń ṣe bí ni pé a máa ń ka Quran fún yín báyìí tó jẹ́ pé ẹ lè dáka alihamdu bẹ́ẹ̀ ṣe wà yìí a máa ń kà ní Yorùbá fún wọn kọ́ mọ ìtumọ̀ ẹ̀ torí ẹlòmíín kàn lè ka lárúbáwá ni kò mọ̀ ní Yorùbá ẹni sọ̀rọ̀ jẹ́ ndélẹ̀ a máa ń ka Quran a máa wá tu ní Yorùbá a máa ka dis a máa tu ní Yorùbá a ní ọmọ lárúbáwá tó wà láàrin wa tó máa ka lárúbáwá fún wa a dẹ̀ lọ́mọ Yorùbá àtàtà tó máa ka lárúbáwá a máa wá tu sí Yorùbá fún ẹ̀yin èèyàn wa kẹ́ lè lágbọ́yé nǹkan tí èdè lárúbáwá yẹn ń sọ àwọn ẹlòmíì ò dẹ̀ mọ̀ pé àwọn máa tún jóná wọ́n ṣe ń ṣe Islam òun là ń ṣe ń bí báyìí ní kéèyàn kan wá ṣe ẹ̀sìn kan nílẹ̀ Yorùbá ẹ lè wà kẹ́ má ṣe ẹ̀sìn àwọn ò fẹ́ kí ilẹ̀ wa dàbí ilẹ̀ Haúsá ṣẹ́rí ilẹ̀ Haúsá bó ṣe ń para wọn wọ́n pa Deborah lórí ọ̀rọ̀ Islam wọ́n pa ọmọ ẹlẹ́ran kan lórí ọ̀rọ̀ Islam so àwọn nǹkan yẹn àfẹ́ kó ṣẹlẹ̀ ní ilẹ̀ wa la ṣe ní ká ètè máa ya túmọ̀ àwọn nǹkan yìí sí èdè Yorùbá ẹ wo orí ẹ̀yin sìn ẹ̀ ń ṣe Islam ẹ mọ èrè tẹ ní nínú Islam ẹlẹ́ẹ̀kan fẹ́ kí Allah ṣe yín lọ́mọ ọ̀dọ̀ kan nú ìyàwó ànábì ẹ̀yin náà ẹ fẹ́ ṣọmọ ọ̀dọ̀ láyé fáwọn àràbò ẹ̀ ń lọ African country ẹ tún fẹ́ lọ ṣọmọ ọ̀dọ̀ lálùjọ náà. ayé
Sister Shakira, I take it easy o. Wọ́n lè wọ àlùjánà anyway because wọ́n wọ hijab wọn. Ṣé mo pé so many African Muslims ọ̀n rò pé hijab yìí ẹni sùúrù Queen Shakira. Bẹ́ẹ̀ ṣe sùúrù lẹ́yìn no ẹni sùúrù Queen Shakira mo máa kà á fún yín nínú Quran yìí. Ṣé mo pé wàláhì. So Queen Shakira, ẹ máa need láti decide, pick and choose because ẹ need láti wọ uniform yín. Hijab tó ní kẹ́ wọ̀ kì í ṣe pé if you want to, if you don't want to. It's an obligation. Ṣé get? So heaven tẹ sọ pé ẹ fẹ́ lọ ẹ nílé rí lọ anyway. So ẹ kúkú give up. Ìyàwó ẹ bá wa sọ àwọn nǹkan tí ànábì ní fáwọn obìnrin. Nǹkan tẹ́mi kàn fẹ́ béèrè wọn náà fẹ́ lọ ṣe ọmọ ọ̀dọ̀ fún ìyàwó ànábì. Olówó Èkó nǹkan tí mo fẹ́ béèrè ni pé èwo nínú ìyàwó ànábì ṣé òkú tó bá sùn nínú sàárè tó ló ti dìyàwó òní. ó tọ́ mà tẹ́lẹ̀ sọ yàrá àbí Àìṣà tó bá sùn ọmọ ọdún 9. Ṣé arúgbó tó fẹ́ ẹni tó jù lọ ni àbáwọn ẹrú tó ń bá sùn. òótọ́ ilẹ̀ sọ. So ìyàwó ànábì pọ̀. Wọ́n ń béèrè lọ́wọ́ yín wọ́n lè wò lẹ́fẹ́ ṣọmọ ọ̀dọ̀ ẹ̀. So ìyàwó ànábì pọ̀. Ó ti yẹ pọ̀. Àwọn gan. Sister Shakira ẹ wọ WhatsApp kẹ́ padà wá ẹ ti rí. àbí kámẹ́ tó dẹ̀ bá sùn. Ẹ wọ WhatsApp yín kẹ́ padà wá ẹ ti rí. Olówó kìíní dùn mí o, my fellow African sister sọ pé àwọn fẹ́ lọ ṣerú àlọ́. Ẹ bèrè lọ́wọ́ ìyàwó yìí pé kí ni ìtumọ̀ orúkọ wọn? Kí ni ìtumọ̀ orúkọ yín ìyàwó? Shakira. Ta ló mú mi? Mute ìyàwó. Kí lẹ sọ? Kí ni ìtumọ̀ orúkọ yín mà? Kí ló dé sókọ wa wọn tó ní ẹmú wá ńlẹ̀ Yorùbá ni. Sister Shakira ẹ má bínú tó ṣẹlẹ̀ Sister Shakira ẹ ní wa bí ìpàjọ́ ta ní àbáyé jà. Ó kẹ́ ẹ ká sí Sister Shakira ẹ má bínú tẹ́ tó lọ ẹ má bínú. Èwo nígbẹ́ tí bọ̀dá ẹ má bínú tẹ́ tó lọ Sister Shakira ẹ ní sùúrù. Ẹ̀yin tí yẹn ẹ dà pọ̀ náà because àmọ́ tẹ̀yìn sí ẹ kàn dé sí àbí àwọn kan lọ. Ẹ̀ẹ́dẹ̀ gbélé Yorùbá. Sister Shakira ṣe lè sọ dáadáa márùn tí Muhammadu ṣe márùn fún wa tẹ́ tó lọ. Ṣé gbọ́ àwọn ọmọ Ọlọ́rin yẹn nìyẹn ti mọ̀ Fúlàní ni wọ́n. Ṣé lè sọ dáadáa márùn tí Muhammadu ṣe fún wa. Ṣé mọ̀ pé àwọn ọmọ Fúlàní tó bí sí lọ́rin yẹn wọ́n ti ń sọ Yorùbá òun ní ojú àwọn ẹlòmíì mọ̀ pé wọ́n ń ṣe Yorùbá. A lè sọ because ó fi wá mọ̀nà ó mú wa kúrò ní òkùnkùn ó tàn mọ́lẹ̀ sínú ayé wa. Ẹni sùn tùtù. Sọ kíjọ pé bóyá yóò wá wá ìfẹ́ máa fi kó wa lómi ọbẹ̀ jẹ. Tẹ bá rí pé káwọn èèyàn fún yín gift ẹnìkan fún yín gift kíjọ pé kẹ́ máa lè yẹ ìfẹ́ nìkan lórí kẹ́lẹ́. Ó mọ àwọn tó wá bá lórí bí ìṣá. Ẹ farabalẹ̀ máa sọ ẹ ló mú yín kúrò ní òkùnkùn. Àwọn olóńtọrọ gift. Ẹ máa sọ lọ àgbọ̀ Sister Shakira. Àwọn ta ni mo á bá sọmọ Tinubu ni mo á bá ni. Ó mọ àwọn tó wá bá tó ní tó bá sọ pé wọ́n ní ìdí. Àbí làwọn tí mo á bá gift. gift ẹjọ́ gbogbo lé ẹ bá wa fún ìyá ẹ ní gift ẹnìkan fún yín gift ìyá àjọ pé kẹ́ máa fẹ́ mi gift. Ìyálájú ẹlẹ́ni tó wá ìjà ní ìjà ìjẹ́bi ọ̀nà àbẹ́ ìjẹ́bi màláìka ní àwọn ló fẹ́ gift ẹjọ́ ẹ bá wa gift wọn reverse psychology lọ́lọ́ àwọn ló fẹ́ gift wàláhì. Àṣẹ̀ṣẹ̀ máa fún ẹ̀yin ọmọ ẹrú àlá lówó kẹ́ fi jẹun bá ṣe máa ń ṣe níbí nìyẹn. Shakira àwọn ti já wọn bọ́lẹ̀ mọ́tẹ̀lẹ́ fẹ́ni kọ́ drop account wọn ká fún wọn ní token. drop account ẹ kò jẹ́ fún Sister Shakira a máa fún yín lọ àìṣe give away lọ́jọ́ wo a máa fún yín lọ́dún. ọmọ ìrankíran ó ní tó bá ná ní gift ó máa wọn tó ń bá sọ̀rọ̀. Ó ní Muhammadu fi wọn mọ̀nà a fẹ́ kà á fún ẹ̀hún aláwa ìfẹ́ gbé bẹ́ẹ̀ síta. Ìwọ tó fẹ́ lọ ṣerú ó fẹ́ lọ ṣerú ìyàwó rẹ̀. Aláwa ìfẹ́ gbé síta 46.9. Ṣé mo lè wọlé báyìí? Shakira ṣá ti wọlé báyìí so. Shakira Shakara. Ẹrú ìyàwó ànábì. Ó lóun fẹ́ lọ ṣe ẹrú ìyàwó. Ẹ má bínú gbogbo Ọba Ṣọlá ẹjọ́ kí ni ìtumọ̀ Shakira. Ló ń make voice àbọ̀dọ̀ wọn àpá. Kí ó dà pọ̀dọ̀ bíjò. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ni òjò rọ̀ lọ́dọ̀ mi. Shakira ọpẹ́ ní jẹbẹ Ṣukiru ọpẹ́. No, ẹ jẹ́ ká ka kínní wọ́n ní ànábì fún wọn mọ̀nà ẹ wo afọ́jú tó ló fi wọ́n mọ̀nà ẹ jẹ́ ká kábẹ̀ fún wọn. Quran chapter 46 verse 9 ó sọ pé say
I am not the first messenger ever sent. Muhammadu ní òun ṣe òjíṣẹ́ àkọ́kọ́ tí wọ́n rán wá. Nor do I know what will happen to me or you. Muhammadu ní ṣé òun mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun àbẹ́yìn afọ́jú tẹ̀ ń tẹ̀lé òun ẹ máa gbọ́ o. I only follow what is revealed to me. Ó lóun kàn tẹ̀lé nǹkan tí wọ́n fi hàn òun ni o ṣẹ́ ń gbọ́. And I am only sent with a clear warning. Ó ní wọ́n kàn rán òun pẹ̀lú ìkìlọ̀ tó dájú. So afọ́jú tí ó mọ̀nà lẹ́ ń tẹ̀lé. Ó lóun mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun ẹni tó bá rántí àdìsí ta kà yẹn nígbà àánú náà yẹn tó ń ké tó ń ju àlàntà nǹkan tá à ń sọ fún yín nìyẹn àwọn òpè yín kẹ wá ṣe ẹ̀sìn kankan ẹ lè wà nílẹ̀ Yorùbá kẹ má ṣe ẹ̀sìn nǹkan táwa fẹ́ ń lè wà pé a fẹ́ kí ilẹ̀ wa dàbí ilẹ̀ Haúsá a dẹ̀ fẹ́ kí ilẹ̀ wa dàbí àwọn Muslim country yẹn jẹ́ pé wọ́n take over òun la fẹ́ ń lẹ̀ wá fẹ́ kí ilẹ̀ wa jẹ́ pé free religion Christian ṣe tiẹ̀ Muslim ṣe tiẹ̀ ẹni tí ó bá fẹ́ ṣe nǹkan kó wà tí Buddha bá fẹ́ wà kí Buddha wà tí Hindu bá fẹ́ wà kó wà àwọn òfin orí burúkú kí wọ́n bọ́ta kó máa gbé mic àwọn kan àwọ̀ náà ni alátìlẹ́ni òfò ni wọ́n bí ọmọ àlè tó wà l'Ógbómọ̀ṣọ́ yẹn tó ń sọ pé Muslim nìkan ni ò ní ṣe òfò pẹ́lú omi tó bá ti ń ṣe nǹkan mi máa ṣe òfò ẹ wo irú nǹkan yẹn irú tó bá jẹ̀lú tó dáa ní irú aláyé yẹn ó yẹ kó wà lẹ́wọ̀n bá a máa káwọ́ sẹ́yìn òjò rẹ̀ nǹkan táwa ń sọ pé a fẹ́ kí ìlú wa jẹ́ nìyẹn àwọn òfórí burúkú tó ń ṣe ní Sudan Somalia Afghanistan Iraq àwọn òfẹ́ wèrè yẹn nílùú wa là ń sọ fún yín la ṣe ń ṣẹ́ǹkì ẹni sùn la ṣe ń ṣẹ́ǹkì wọn ilẹ̀ Haúsá wọn lè bu ànábì kẹlẹ́ pa àwọn tẹ́ bá dán òun lẹ̀ wa òun la fi sọ pé téèyàn kan tó bá mú eléégún tó bá kàn ná eléégún kan lábẹ́ a lè má kàn dán kò ń ṣe ẹnu tó bá ná eléégún kan kó wá wọn kàn tá a fẹ́ ṣe kò ń ṣe ẹnu torí ilẹ̀ wa la wà ẹ̀sìn orí burúkú tó gbé wá sílẹ̀ wa lẹ̀ wá dá lẹ̀ wá rú so nǹkan tá à ń sọ fún yín nìyẹn kò sẹ́ni tó pè yín pé wá ṣe ẹ̀sìn kankan àwọn ọba yín à sí fún yẹn so kẹ́ get you right. ẹ má bínú Mr. Olówèkó so ẹjọ bàbá wa Ọbáṣọlá àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí ṣe get bẹ́ẹ̀. ẹ lè dictate fún wa kò sẹ́yọ̀ tó lè bá yín sọ̀rọ̀. ok kò sí problem. ẹ lè dictate fún wa. ok mo ti gbọ́. ìyàwó àlá ló máa bá yín sọ̀rọ̀. ok mo agree pẹ̀lú yín. ẹ fi bàbá wa Ọbáṣọlá lẹ̀ kí ló dé àwọn ni gbogbo yín wá wá. mo ti gbọ́ yín kẹ́ mọ́ rí ẹ má jẹ́ àṣírò mu violence ká lè ṣe understand. ata ló ń wà violent. ok ká má bàa wà violent náà ló yẹ kí n sọ bẹ́ẹ̀ yẹn. ẹ máa mọ ọ̀rọ̀ tẹ máa sọ o torí tẹ bá pera yín professor ẹ mọ bẹ ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ o. ok ẹ ọ náà ni mo ń bá yín sọ nsìn ṣe kí èmi náà sọ bí gentleman nísìn. gbàtẹ́ni ẹ̀ ń bẹ́ last group yìí padà wọ́n ń bu Mr. group yìí ti padà wọ́n ń bu yín báyìí. ok ẹni sọ̀rọ̀ I'm not a violent person. ìyàwó àlá. She understand me o ṣe n tó wà violent. ẹjọ ẹ make a point yín náà ẹ sọ Yorùbá ẹjọ ìgbà tó ń tó hadith lẹ́ẹ̀kan tó ti ń sọ̀rọ̀ munafiki. You understand èmi mo sense pé àwọn èèyàn tó wà ń bí ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bí accent nìkan lẹ́ẹ̀kan ń sọ àwọn references wà ń bẹ anaphoric references wà exophoric references wà lò wọ́n náà akan èyìnbó là ń gbọ́ àárí kìíní náà èèyàn ń tú hadith wọ́n sọ pé alábòsí wà nínú àwọn tí ó máa wọná àwọn muslims kan wà àwọn muslims generally alábòsí wà nínú wọn ṣe understand àwọn tó yẹ pé munafiki ni wọ́n so tó bá ṣe islam díẹ̀ wọ́n tún ṣe nǹkan mi díẹ̀ wọ́n wà ń bẹ so àwọn yẹn máa wọná ṣe get Quran sọ hadith sọ ṣe understand but when it comes to kẹtù àwọn kìíní mi ò mọ bí tẹ́ mọ́ ń fi cohesive devices ṣé dandan ni kéèyàn ṣe Islam ni because nǹkan tẹ́ sọ nísìnyí just na pé wọ́n bẹ́ẹ̀ wọ́n ṣe Islam wọ́n wá fílẹ̀ like ẹ ń sọ bẹ́ẹ̀ ni pé ṣé dandan ni so téèyàn bá fi Islam lẹ̀ kì í ṣe pé ó fẹ́ lọ ṣe nǹkan burúkú náà me understand mi ti wà yìí nísìn èmi ò believe in any religion mo ti fi àgùntàn Israel ní mi tẹ́lẹ̀ mo fi yẹn lẹ̀ 9 years ago does that mean I'm a bad because ẹ ń sọ bẹ́ẹ̀ ni pé compulsion wà nínú religion yìí. okay ẹ má bínú ṣé bẹ̀rẹ̀ question ni. I'm asking you, money. I want to fi Islam less, so automatically on Tishalabos in here. I don't get it. That was not what I said. I said, if you want to be a Muslim, okay, you are free. You can be a Muslim. ẹ sọ Yorùbá, ẹ jọ̀ọ́. Okay, kò sí wàhálà. Tó bá fẹ́ jẹ́ Muslim, tí yẹn bá fẹ́ jẹ́ Muslim, kó jẹ́ Muslim. She understand. Tó bá fẹ́ jẹ́ lẹ́sìn mi, kó ṣe mi. She understand. So, kéèyàn máa wá ṣe kó ṣe Islam lénìí, kó ṣe nǹkan mi lọ́la. She get bẹ́ẹ̀ ìyẹn ní Islam tako ṣó ti yẹn bẹ́ẹ̀ because ọgọ ayé kan wà tẹ́ ń gbé kiri
ṣẹ̀gẹ̀tì wà máa sanná mẹ́rọ̀ sólè ní ilá bíi lisani qawmihi. Ìtukùtù làwọn èèyàn ń tú síbẹ̀ o ìtukùtù lẹ̀ ń tú o. Ṣé ti understand? Mo fẹ́ bí yín question ẹ jọ̀ọ́ tí n bá join Islam lẹ́nìí bóyá 3 months later mo wá find pé gbogbo nǹkan tí mo rí nínú ẹ̀ kò jọ bí mo ṣe rò initially, so kí ni penalty mi tí n bá kúrò nínú Islam? Thank you. Ní penalty kankan kò sí penalty kankan tí màá face. Orí irọ́ o. aláwa ẹ̀fẹ́ gbé Quran 489 jáde. Èmi náà ti mọ̀ kẹ́ máa gbé jáde kẹ́ tó gbé jáde. ọ̀rọ̀ tẹ́ sọ ni àwọn máa ń okay. ẹ mọ̀ pé wà ẹ̀dẹ̀ tún parọ́. mọ̀ pé wà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn wà ẹ̀dẹ̀ ní kò sí penalty. ẹ mọ̀ pé ẹ ti donímọ̀ náà fìkì. Gúrúùpù yìí béèyàn bá débẹ̀ yóò padà hàn. ẹ̀yin àfa àti Mr. AA gangan ni alábòsí náà wọ́n dẹ̀ máa jóná extra tó bí wọ́n ti ṣàbòsí bó ṣe wà yẹn. Gidi iná ẹ̀jẹ̀ yí mi náà lọ. ẹ̀yin àfa wa ẹ̀yin àti irọ́ 5 and 6 ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ọmọlábìnrin rọ́lá bí gbogbo yín. ẹ fẹ́ mú wáyà jáde ó yẹ mú wá kí mi náà dá ìpadà sí wáyà náà. Big Joe mo mísì sísá Shakira yẹn o mi gbọ́rí láyé mi ó ní nǹkan tóun kàn fẹ́ tóun kóun lọ ṣe ìkànnú ọmọ ọ̀dọ́ ọmọlẹ́yìn Ànábì bẹ́ẹ̀ ló ṣe ọmọ ọ̀dọ́ ìyàwó Ànábì. Ó yá ẹ gbé jáde. Aláì àdúrà téèyàn máa ṣe ní ìsìn náà níbi ọpọlọ yẹn máa lọ. tó àmì àṣẹ o. ẹ má fà mí títí yín ti lọ already now. ẹ jẹ́ kí lọ gbé àdìtì ẹ̀ wá. ẹ má bù mí tẹ́ bá bù mí má bù tèmi o. ẹ lè bú wa lókè iṣẹ́ tó bú iṣẹ́ tó ti fẹ́ bẹ̀rẹ̀ jà ní ojoojúmọ́ lẹ́ máa ń jà. èèyàn sọ pé ọlọ́mọdé kọpọlọ wa lọ. ẹ̀yin kọ́ ló ń bá wí Mr. AA ẹnìkan wá sọ pé ọpọlọ tèmi ti lọ ni wọ́n bá yín náà. he has no right to say that to me. wọ́n bá yín wọ́n ní ọlọ́mọdé kọpọlọ wa lọ ṣọ́ bá yín wí. Mr. AA ẹ máa bá ètò lọ. ok ya ẹ fẹ́ kí n tú wáyà yà mí. tọ́ àwọn obìnrin lẹ́yìn sọ̀rọ̀ jẹ́ wàdú láwọ́ tech fòrò náà ká mọ̀ ká faru ṣẹ́gẹ̀t wọ́n like inú wọn dùn sí kíwà ẹ̀yìn ìwà nábì àtàwọn disciples rẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣe kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe kèfèrí fatakununa sawa'an gbogbo yín máa wá rí bákan kan náà fala tattakhizuna minhum awliya'a ẹ gbọ́dọ̀ mú ọ̀rẹ́ àyò nu wọn o hatta yuhajiru fi sabilillah tí gbogbo wọn á fi ṣe ìrìn àjò wọn padà sínú kọ́sọ̀ Ọlọ́run ṣẹ́gẹ̀t kọ́sọ̀ Allah Ọlọ́run fa in tawallaw ṣẹ́gẹ̀t fa in tawallaw tó bá wá yẹ̀yìn padà faqtuluhum ẹ pa wọ́n wa'uzuhum ẹ má fò ok fakhuzuhum ẹ mú wọn waqtuluhum ẹ dẹ̀ pa wọ́n haythu wajadtumuhum níbi tí wọ́n ti pàdé wọn ṣẹ́gẹ̀t wala tattakhizu minhum waliyan wala nasira ẹ gbọ́dọ̀ mú ọ̀rẹ́ nu wọn àbí kẹ́ mú olùrànlọ́wọ́ nu wọn ṣe understand so kí lẹ fẹ́ fàyọ nu bí. ṣé mo pé mo bí ń question pé ṣé penalty wà tí n bá fi Islam lẹ ẹni sọ̀rọ̀ ẹ jọ Big Joseph mama ṣé ẹni hadith yẹn tí mo fẹ́ pair together ni ẹ jẹ́ ń gbé síta. ẹni sọ̀rọ̀ kẹ́ tó lọ. no ẹyin lè máa ní sọ̀rọ̀. Big Joe sunan nisa 4059 mi ò ń lo hadith 4059. kẹ́ẹ̀tẹ̀ bá ń lo hadith ẹ lọ explain yẹn fáwọn ọmọ ilé kéwu yín we don't care we know Islam goes with the hadith excuse me ẹjọ́ sà olówó ìkòjọ́ tó bá ti sọ pé àwọn ò follow hadith go and tell your fellow Muslims ẹ má wàá sọ fáwọn akẹfẹ̀rí tàwa bí báyìí because that's between you and your God because Allah ẹni sùúrù Allah ti sọ pé nǹkan tóun bá ti decree nínú Quran òun àti messenger àti friend their Nabi it is not for a believing man or a woman to say otherwise kò sí aláìgbàgbọ́ kankan tó lè sọ otherwise nǹkan tí Allah sọ tó bá jẹ́ kèfèrí ní ẹ kúkú sọ because gbogbo àdìtì yín òun ló make up gbogbo Islam bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà bẹ́ẹ̀ position ẹjọ́ ẹ má play game yẹn pẹ̀lú wa ẹjọ́ ẹni sùúrù. So amaka Sunan and Nasai number 4059 only the messenger of Allah sallallahu alaihi wasallam said whoever changes his religion unalive him. So master is there any penalty for leaving Islam?
which means Okay. Ekparoni. And I said no. Okay. And you're a liar. Okay, how? And there's another verse. How? Killing Mogbesiwaju. There is an there, okay, Ẹ̀yin Fúlàní máa ẹ lọ sínú Quran ẹ ṣì máa 109. ka No. ẹ ṣì máa ka Quran ẹ ṣì máa kọ Quran tiyín ẹ ṣì máa Ẹ kọ lọ Quran sínú Quran tiyín bí tẹ́ ẹ bá 109. lọ. You understand? Ẹ lọ sínú Quran 109. It is stated there. Ẹ lọ síbẹ̀ náà. Quran 109. Ọbaṣọlá ẹgbẹ́ síbẹ̀. Olóyìnbó sọnù nìyẹn wọ́n máa lọ à ń bá àwọn onírọ́ ń ṣe. Ṣé ẹ̀yin olóyìnbó sọnù? Ṣé bẹ́ẹ̀ gbóyìn báyìí náà gbóyìnbó? Mama, I drop you. They waste time. Ẹ já drop wọn jàre. ẹni sùúrù kúránì tí wọ́n fún Onírọ́ wa ìsọnù. ẹ wo kúránì tí wọ́n fún wa ẹ má ti drop wọn kúránì tí wọ́n fún wa yẹn. Obasola jẹ́ kó drop one because àwọn people don't insult intelligence yìí ni. Ó parọ́ ni ẹ má máa waste time pẹ̀lú àwọn people. You drop them fast and we move. ẹ ti kọ́kọ́ pa ọ́ lákọ̀ọ́kọ́ ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kúlíyà ayọ́ àlìkáfíìrú náà làfà ń sọ o ẹ mo lówó èkó kúlíyà ayọ́ àlìkáfíìrú náà láàbùdù má táàbùdù náà ni làfà nìkan lọ so eléyìí wà nù lìvà eléyìí kò mọ òfin tó wà ń bẹ̀ yẹn ni. Ẹ dẹ̀ máa parọ́ òṣì. Nǹkan tẹ́. Ẹ kálẹ̀ o. Ẹ kálẹ̀. Ẹ kalẹ́ o Kẹ́ṣọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ fast ẹ mú wọlé kan yẹn. ẹ dákun olówó ẹ dákun ẹ bá wa gbé wúmà kan wá sókè tí wáyé ẹbòyìn wọ́n ní ọmọ bàbá sílé làwọn ẹ dákun ẹ jẹ́ kan wá sókè. àwọn dẹ̀ left Islam àwọn àgbà afa Ẹ jọ question kan lèmi kàn fẹ́ béèrè o. Ó yá kí ni question yìí? Question yẹn ni pé tẹ bá máa wọn lọ kó ní Islam ṣe ń gbọ́ mi. Ẹ ti wọlé Ẹ jẹ́ má yes. bínú ẹ̀sìn wo lẹ fẹ́ jẹ́ kán máa ṣe akọ̀fẹ́ béèrè ni. That's the question. bí a ti sọ tẹ́ bá gbọ́ ẹ̀hún ní ẹ lè wà láyé kẹ́ má ṣe ẹ̀sìn kankan kò sí nǹkan tó máa ṣe yín. But choice èèyàn ni tó bá mú Islam ẹni àbí tó sùn mú ẹ máa gbọ́ ẹ máa ẹ̀sìn gbọ́ tẹ́ traditional. bá wá mú Islam ṣe mọ̀ pé ẹni tó bá ti ṣe Islam ẹ máa gba òfin nǹkan tó bá Islam wà ṣe mọ̀ abẹ́ mọ̀ Bẹ́ẹ̀ni. so nǹkan yẹn dẹ̀ máa pa wá lára ó máa nípa lára ní ìlú tiwa bí àpẹẹrẹ Wá ló wá ń pa yín lára no nísìnyí. ẹni sùúrù ìyàwó bí àpẹẹrẹ àwa tí a ṣe Islam ń sìn ó máa padà nípa lára jẹ́ fún yín lápẹẹrẹ ẹ wo ní Haúsá ìgbà tí wọn ti pọ̀ kò sí jà ìgbà tí wọ́n ti pọ̀ tí Islam ti di gbogbo ilẹ̀ wọn báwo lọ ṣe ń sìn wọ́n máa lọ pa Àwọn Haúsá wọn ti burú láti lè no wọ́n tí wọ́n fẹ́ sí wọn ṣeré. ìyàwó ẹni sùn kò ní ṣe Haúsá máa fún yín lápẹẹrẹ wọ́n máa lọ pa Christian wọ́n á pa ẹni tó bá ń ṣe Muslim tó bá fi lẹ́jẹ̀ fún yín lápẹẹrẹ ẹ lọ tẹ bá ti bọ́ọ̀lù ẹ̀ bí ẹ lọ máa tẹ̀ sórí fóònù ẹ lọ tẹ Bangladesh Afghanistan Pakistan Iran Iraq Somali Chad Sudan gbogbo wọn lóyìn ẹ lọ tẹ̀ kẹ́ lọ wò ẹni tó bá ń ṣe Muslim tó bá fi Muslim lẹ̀ wọ́n máa pa òfin tó dẹ̀ ń lo òfin ṣẹ̀ríà ni so tẹ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ti pọ̀ yìí ló dàbí pé àìlè ń sọ̀rọ̀ tẹ bá ti pọ̀ nílẹ̀ wa òfin tíjọba ń lò ẹ máa lẹ́ẹ̀fẹ́ mọ́ ẹ máa ní òfin aláàlẹ́fẹ́ ṣóyè yín àwọn ò dẹ̀ fẹ́ nǹkan yẹn ní ilẹ̀ wa a fẹ́ kó jẹ́ pé òfin ilẹ̀ wa fún ilẹ̀ wa nǹkan àjòjì ẹ máa gbọ́ nǹkan àjòjì ẹ máa ẹni sùúrù nǹkan àjòjì tẹ bá máa gbé wá òwúrọ̀ wá àfẹ́ tiwa. Ẹ má bínú òfin ilẹ̀ tẹ́yìn wá ń sọ yìí tí anybody má ṣe mọ́ tí ò sófin yẹn mo wá fẹ́ béèrè àwọn orò tó máa ń gbé yẹn àwọn traditionalist ẹ ti máa ṣoògùn kíbọn máa wà ara yín gbogbo ẹ ṣe mọ̀ pé nǹkan àwọn ọmọ sọ́nà pé kọ́ máa lọ test ìbọn kọ́ máa lọ jalè ni. ok ẹ jẹ́ ká sọ fún yín ẹ jẹ́ ń dá yín lọ. àdé má bínú ṣé gbogbo àwọn tó ń pàjé ló lówó àwọn tó ń pàjé kó fáwọn lówó ṣe gbogbo wọn ló lówó. ẹ sọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má ń ṣe rédíò ìyá wa kì í ṣe rédíò ẹ jẹ́ ẹ sọ lẹ́yọ kọ̀ọ̀kan. mò ń gbọ́ yín. Wọ́n ṣe oògùn ìbọn kí ìbọn máa wọlé ẹ̀jẹ̀ dáinú wọn ẹni sùúrù ṣé ọlọ́pàá ò lo bullet proof kí ìbọn máa wọlé ẹ kọ́kọ́ dáhùn. ọmọ èmi wá ń bèè lọ́wọ́ yín tó gbogbo tó àlìjọ̀nù tẹ̀ ń gbé kiri ẹ máa gbọ́. ẹ kì í ṣe rédíò ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má kàn ṣe bí pé fẹ́ bá mi jà ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ ṣí máìkì yín ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ọlọ́pàá ń lo bullet proof kí ìbọn máa wọlé sí lára àwa ní sáyẹ́ǹsì tó wọn bàbá ti wá tá a kàn lè sọ̀rọ̀ sómi tá a lè mú àbí nǹkan tá a lè fi sọ́wọ́ kí ìbọn máa wọlé tí gbogbo àdẹkùsẹ́ tó pè ń pékẹ́ lọ lò ṣẹ́gẹ́tì yá wa so tẹ tó wá sọ̀rọ̀ ń ta ẹ̀rọ dáadáa wọ́n ń ṣe òrò ẹ̀jẹ̀ ń dá yín lóhùn ìgbà tí COVID-19 wà ní gbogbo ìlú wọ́n ní káwọn èèyàn má jáde kí lẹ mọ̀ tó ṣe
so kí ni wọ́n máa ń ṣe nílẹ̀ wa tó bá ń ṣe orò tí ìgbóná bá wà táwọn nǹkan bá wà ń lò tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ wọ́n máa lé ajogun lọ nǹkan tó ń jẹ́ orò nìyẹn so tẹ tó wà tà tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ rò nǹkan yẹn dáadáa ẹ ṣí máìkì yín kẹ́ sọ̀rọ̀ ẹ má wàá jà ṣẹ gbọ́ ìyàwó ẹ dẹ́ ń ṣe rédíò ẹ jẹ́ ká rájọ sọ̀rọ̀. Okay, olówó èkó ẹ jẹ́ nǹkan kan fún mọ́mì wa ẹ jọ the reason tẹ́mi ṣe feel bẹ́ẹ̀ ni pé no African not just Nigeria kò sí anybody from that continent of Africa tó yẹ kó jẹ́ Muslim. Number one, bí Quran ṣe describe àwọn obìnrin is in a very status yẹn low. Quran that surah An-Nisa 434 ó ní pé ẹ lè máa nà ìyàwó yín. There's another surah ayah tó sọ fún wa pé ìyàwó yín bí oko ni ẹ máa plow olówó èkó báwọn ní verse yẹn ṣe lọ jáfihàn wa ẹ máa dún wọn. ó ní ìyàwó wọn dàbí oko wọn gbọ́dọ̀ máa wọbẹ̀ ní ìgbàkigbà tó bá wù wọn. so ó dẹ̀ tún sọ ìyàwó ẹ lè ṣe máìkì yín ó ní tí ọkọ yín bá wọlé tó bá fẹ́ kanlẹ̀kùn yín lálẹ́ gbàgbàgbà tẹ bá lẹ ṣe bí yóò rẹyìn ni Ọlọ́run màláìka máa gbé yín ṣépè àti Allah ọmọ máa gbé yín ṣépè overnight. ṣe gbọ́ wọn ọ̀rọ̀ yẹn nǹkan ilẹ̀ Áfíríkà gbà nílùú. Number 3 ọmọ yín ọmọ ọdún mẹ́jọ wọ́n ní tó bá bẹ̀rẹ̀ nǹkan oṣù alákọ̀ọ́kọ́ òwúdọ̀ ṣe lẹ́ẹ̀kejì ńlẹ̀ yín ṣé ó tẹ́ yín lọ́rùn ìyá wa ọmọ yín tó ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ kẹ́ lọ fi fọ́kọ. nǹkan tá à ń sọ ni pé àfẹ́kọ́ gbórí burúkú ìwá sí ilẹ̀ wa bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ṣe mo máa sọ pé ẹ fòfin yẹn ṣóyè yín àwọn nǹkan yìí làwọn sọ pé àwọn ò fẹ́ tó bá gbé ìsìláàmù wa má gbórí burúkú yẹn wá sílẹ̀ wa rọra máa ṣe má fi ti ẹni Christian lára má fi ní oníṣẹ̀ṣe lára má fi ní Buddha lára anígúrú màrájì má ní lára nǹkan táwa dúró fún nìyẹn a lè lajúlẹ̀ kẹsànlúwádìí Sudan Chad Afghanistan Somali àwa dúró tán ọ̀dọ́ wa ń ṣe ilẹ̀ Haúsá ẹ̀mọ́ ni wọ́n bú mọ́ ọmọdé fẹ́ wá pa wọ́n ẹni tó bá wọ́n ẹ̀ tí ẹ̀ lè ṣe fẹ́ kú ni. àwọn mọ́ọ̀dù tí ò dẹ̀ ní rẹ́kọ̀d tó dáa tó dóbìnrin ó dòkú ó dó ajá ó dẹranko kí ni ó dó ìwò èkété gan. ẹ̀yin ìyá wa ty mo gbọ́ pé sọ pé ọmọ Abasile ni. ẹ ló gbogbo ilé mo ní ọmọ bàbá Asile lérò ní mí mo dẹ̀ ti kọ ìsìláàmù lẹ̀ tipẹ́tipẹ́ èmi ni mo máa ń sọ pé yóò bá ẹ̀pọ̀n ànábì jàbàjábẹ́ ẹ̀pọ̀n Allah. That is confirmed. So let them cry tomorrow. Let them go and cry tomorrow. So that is it. So there's nǹkan tó lè ṣẹlẹ̀. Kò tiẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí tẹ̀ sọ̀kan fún ìyá wa humanity. Ṣé mo wí pé ẹ̀yin lè bọ́ mọ̀ nǹkan tí. Ẹni kí wọ́n ṣí mic big joe. Ẹni kí ìyàwó yẹn kọ́ ṣí mic wọn bí àwọn ọmọdé mọ̀ nǹkan tí. Rẹ̀ pọ́n tí. No big joe ẹ ṣí mic yẹn ìyá wa ẹ jọ mi morúkọ yín kí ẹ ṣọ ẹ ká ẹ jọ. Mo ní. No ẹ jẹ́ kí bèrè nǹkan lọ́wọ́ ìyá wa yìí ìyá wa kí ẹ ṣọ. Ṣé ọmọ yín tó bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ ṣe tún àti fi lọ́kọ? You have to obey the law of the land. If the law of the land says you can marry 9 years old, it's the law. It is the law of the prophet. If you live in the UK, you have to be 18. They are some places. Nǹkan tá à ń sọ lélẹ̀ ẹ̀kọ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ má wá jà. Mo lè report yín fọlọ́pàá for what you are saying right now. You're in the UK, I'm in the UK. Di ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n tiẹ̀ fẹ́ ní. No, listen. Excuse me, this is English. What I want to tell you is that there are laws. There are laws. And Allah has said you should obey the laws of the land you live. Yes, the laws of that land say you can marry 9 years old. It's your choice. Please. Stop behaving. English you don't understand. You're in the UK and you're talking shit. You dickhead. Saudi guess what? Iyalaje, who made that law? Iyalaje, Eja analyze kini properly. Who made this law? Law to protect àwọn ọmọdé. Our kèfèrí ni o, secular nation. It's not your Allah that puts the law in place. Under your Sharia law, mama, you can marry and consummate with a prepubescent child. So go and get fucking real with yourself. You're talking like that. Okay, fẹ́rí option náà wọ́n tó Allah. Tó bá ti jọ rẹ lẹ́sìn báyìí wọ́n. Náà nísìn olówó èkó tí Islam bá gbilẹ̀ nílẹ̀ Yorùbá ìyá yìí náà wà náà tó fọwọ́ sí wípé ká máa bọ́ ọmọ kékeré sùn. Abiyamọ for that matter obìnrin. Ẹjọ́ mo fẹ́ kí mọ́mì yìí kọ́ ra sọ̀rọ̀ díẹ̀ ẹjọ́ mọ́mì. Ariwo tó ń pa yẹn náà nìkan. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ díẹ̀ ẹjọ́ mà.
ẹ ṣí máìkì yín mọ́ mi kí ẹ. I'm sorry for shouting. Àwọn lọ gbariwo dé. Ẹ má bínú. It's so frustrating. Ìbẹ̀rù ló ṣe náà. Mọ́ mi kí ẹ. English in this world. And the same Obatala is one that claim. Hello, mọ́ mi kí ẹ kàn ń sọ nǹkan tó béèrè lọ́wọ́ yín. Ọbàntálá kọ́. Ọba ń ta ni àbójútó ọba. Ọba ń ta ni Ọbàntálá. Ẹ ṣí máìkì ẹ jẹ́ ká kàn ra jọ sọ̀rọ̀ ẹ jọ mọ́ mi. Ẹ jẹ́ mọ̀ àgbàlagbà ni àwọn ọmọ yín máa máa sùn báyìí. Ẹni tó lè pariwo jù yín lọ́wọ́ àbí. Àwọn ọmọ yín máa sùn ẹ ṣí máìkì ká kàn jọ sọ̀rọ̀ díẹ̀. Ọmọ yín kò gbúdọ̀ gbọ́ nǹkan tẹ́ ń sọ yìí. Ẹ ṣí máìkì mà ẹ jọ mà mọ́ mi ẹ take it easy kò sẹ́ni tó ń bá yín jà. Nǹkan tí mo fẹ́ béèrè mọ̀ pé ẹ máa gbọ́ báyìí ṣé ọmọ yín tó bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ ṣe lè lọ fi fọ́kọ tó rófin Allah ni nǹkan tí Allah sọ lẹ́dẹ̀ fẹ́ tẹ̀lé ṣe máa gbà kí bàbá 56 years old kó bá ọmọ yín ọmọ ọdún mẹ́jọ kó bá a sùn. Ìyẹn àkọ́kọ́ tí ọmọ yín bá jí bisikíìtì ní supermarket ṣe máa gbà kó gé ọwọ́ ẹ̀ torí Allah ló sọ nínú Quran ṣe máa gbà. Àwọn nǹkan yìí làwa ń sọ pé a fẹ́ kí Islam gbilẹ̀ nílùú wa èyí tẹ́ jágbàlagbà dẹ̀ tún wá tàwa ń sọ nǹkan míì. Nílẹ̀ Haúsá ọmọ jí 3310 fóònù wọ́n dẹ̀ gé ọwọ́ ẹ̀ méjèèjì 3310 fóònù wọ́n dẹ̀ gé ọwọ́ ọmọ yẹn méjèèjì. Àwọn obìnrin tó yẹ kó dìde fáwọn obìnrin àwọn ló tún wá sọ pé kò sọ síta. Excuse me, why are you being fussy? Let people do whatever they like in their land. They can be Muslim, they can be Christian, they can worship idols, they can worship God. Allah said we should respect. We don't want the rubbish your religion have. We don't want the rubbish. Allah said respect. Ariwo ranule inú ẹ̀kọ́ insult everybody ń bí. Ìlàríwo tẹ́ ń pa pera yín lóbìnrin ojú òtì yín ẹ̀ ń sọ̀rọ̀ òbu jáde lẹ́nu ẹ̀ ń sọ̀rọ̀ gbàù bí ẹni tí ò dánú ẹ̀ dẹ̀ wá ń pariwo bí wọ́n dákẹ́ fún yín ta ló sọ pé kẹ́nìbọ̀dì má ṣe nǹkan tó máa ṣe ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tí ò tiẹ̀ lọ́pọlọ rárá and you think you can just say anything here wàá kàn gòkè bí wàá máa bú bí màálù kọ́ máa jẹ́ ara bí ẹ̀. ẹgbẹ́ ọ̀tíjà wọ́n ní Allah ní kó respect òfin ilẹ̀ lọ́wọ́n àfáàyàn ilẹ̀ Yorùbá kò sí ìgbà tí wọ́n ti bù sí ọgbà tí àwọn àfáàyàn ò tí bù kò sí nǹkan tí wọ́n ti bù. ilẹ̀ àràbùdé lẹ̀ wa. tẹ bá mọ Kùránì ni ẹ mọ̀ pé Allah ní kó respect òfin ilẹ̀. No, you have to respect the law of the land of. Rẹ́dí àti sọ̀rọ̀ ẹ̀kan fẹ́ pariwo ni bí akọ́lẹ́rí wọn mọ́kà bá. Bájọ́ ẹ máa kọ́ máa. Ẹ lè sọ̀rọ̀ bí àgbàlagbà. Àgbàlagbà yóò dánú. Kò mọ̀ nǹkan tí àgbàlagbà òpó. Ìyáwó kò mọ̀ nǹkan tí Allah ní fáwọn dúdú kò mọ̀. Ó kù mọ́. Ẹ mọ̀ nǹkan tẹ̀ ẹ̀ ń ṣe tó bá ní kí àyẹ̀ ka Fátíà báyìí ó lè máa mọ̀ ká. Àwọn tó mọ̀ kankan nínú ẹ̀sìn yẹn àwọn ló máa ń pariwo òṣìkiri. Obìnrin lè máa sọ̀rọ̀ báyìí. Obìnrin tó ẹ̀yin tó yẹ kẹ́ dìde fún child marriage ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ níbo ẹnu yìí so ashamed of your generation I'm so ashamed of your generation. Òyìnbó ló tún fẹ́ fi wá brag òyìnbó onìkan ló máa wà nílò òyìnbó kó wá ọmọ 60 years gan nílò òyìnbó sì kéré. Ìyá yẹn kò lè lọ gbé nílùú Arabu àárín nǹkan tó máa fojú òun rí kó lọ gbé ní Egypt kó lọ gbé ní Qatar kó lọ gbé ní Dubai. olówó ẹ̀kọ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n enjoy secular law tó máa protect wọ́n lè pe ọlọ́pàá bóyá ọkọ yín náà yìí because wọ́n ní kọ́ máa nà ìyàwó wọn nínú Islam ẹ lè pe ọlọ́pàá ẹ need help you are in the UK ẹ wá ń sọ̀rọ̀ báyìí and secondly ṣe mọ̀ pé according to Islam àwọn Muslim they are not supposed to be living in keferi land unless tó bá travel for business. How many of you are processing citizenship on purpose for those countries, your Islamic countries? Ẹ wá máa enjoy secular law, ẹ wá máa sọ̀rọ̀ òṣì nonsense. Náà lè lọ gbé Saudi ò lè fún yín níwèé ìgbèlú. Àwọn tẹ́ ń gbẹ̀sìn wọn lórí yẹn, ṣé wọ́n dá yín mọ̀ ṣé wọ́n respect yín? Ẹ lè lọ máa gbé bẹ̀ wọ́n fẹ́ balẹ̀ wá jẹ́ ẹ̀dẹ̀ ń gbà. Obìnrin tó yẹ kó dìde fún against child marriage I'm so ashamed of your generation you this woman ẹ̀yin tó yẹ kẹ́ dìde fún child marriage fight against child marriage ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ yẹn nígboro ẹni so ashamed of you Ọlọ́run ló mọ obìnrin abiagba ni ẹ ṣàbíamọ abiagba useless obìnrin àwọn obìnrin tó yẹ kó fi menstruation ó yẹ kó fi yín ṣe menstruation dànù ni ẹ̀yin obìnrin tẹ̀ ń jáde tẹ̀ lè dìde fún child marriage ó yẹ kó fi yín ṣe menstruation dànù. Pamela tí yà yẹn sọ wọ́n ní kó fi àwọn ẹlẹ́sìn yẹn lẹ́kọ̀ọ́ jẹ́ kó ṣẹ̀sìn wọn
ló di Islam mú lọ́rùn. Islam ló ń di gbogbo ẹ lọ́wọ́ gbogbo òlu ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ wò tẹ́ bá nípa àǹrí sí Islam ẹ lọ tẹ sórí fóònù yín ẹ lọ máa tẹ wọn òlu tá a bá ń sọ yìí Afghanistan, Iraq, Pakistan, Bangladesh, India kẹ wá bọ́ sí Sudan, Chad, Mali, Niger ẹ lọ wo gbọ́ wọn òlu yẹn ẹ tẹ Nàìjíríà mọ́ kẹtẹ North ilẹ̀ Haúsá Muslim ló ń bá àwọn èèyàn ṣe ní Ọ̀wọ̀ tó bẹ̀rẹ̀ sí lọ pa wọ́n ní church. Muslim tó yẹ pé àwọn èèyàn wà ní church lọ́wọ́ wọ́n dẹ̀ lọ pa wọ́n. ẹ wá ń sọ pé wọ́n ń di Muslim ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù. ẹ jọ olówó. ẹ wo Ọ̀wọ̀ náà nígbà yẹn wọ́n dẹ̀ lọ pa àwọn èèyàn dànù ní church lọ́wọ́ ńgbà yẹn kí làwọn èèyàn ṣe tán fi lọ pa wọ́n. woman yẹn wá jáde síta ó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn tó yẹ kẹ́ dìde for against child marriage. woman yẹn náà sọ̀rọ̀ sáré ó ní ṣé Yorùbá perfect nǹkan tá à ń sọ lélẹ̀ but the same ìyá yìí ló ń jà pé Lárúbáwá dáa ṣe rú àwọn ìyá báyìí sí àwọn tá à ń sọ pé nílẹ̀ wa náà wọ́n ti bí àwọn kan tó jẹ́ pé ọmọ àlè ni wọ́n ti bí wọn sáàrin wa tó jẹ́ pé bí a Fúlàní ti fún ìyá wọn lóyún ní oko tí ìyá wọn ò lè délé sọ irú wọn lọ́wọ́ bí sáàrin wa yìí ó ń sọ pé ṣé yóò bá dà ọmọ àlè lélẹ̀ ọmọ àlè pọ́nbélé àgbàlagbà níta gbangba. wọ́n kàn gbọ́ Yorùbá ni wọ́n kàn gbọ́ Yorùbá ni. àwọn èèyàn ń béèrè ṣé ìkẹ́ni sọ̀rọ̀ ẹjọ́ sá àwọn èèyàn ń béèrè ní comment section ẹ jẹ́ kí TY sọ̀rọ̀ díẹ̀ like kọ́ share experience wọn kí ló dé tó leave Islam just maybe something short wọn tí fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ because woman yẹn wà on back ni nǹkan tó sọ yẹn tí n bá record ẹ̀ tí n bá rí ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ mo lè report yín fọlọ́pàá that's fact. Honestly. And if you're a mother you're fucked. tí wọlé padà báyìí so mo ní ká jẹ́ kó máa yé wọn wípé majority gbogbo àwọn àtàwọn àmì bíbá yìí tá a bá jọ máa fa àjọ máa láàjì bọ̀ kó máa mọ̀ pé mùsùlùmí ni gbogbo àwọn ọmọ tó wà níbà tá a ti dìde so tá a bá rárí dájú ẹ̀ àní jáde tẹ́ bá sọ pé èèyàn rí yàn tán èèyàn ti mọ òtítọ́ èèyàn ti mọ gbogbo ẹ̀ parí irọ́ ni gbogbo ẹ̀ from A to Z. From A to Z wọn ò mọ anything ìpayà ìgbé ayé líle ìgbé ayé tí yóò ní lè bá èèyàn gbé tí yóò ní lè gbé àárín àwọn èèyàn gidi gbogbo mo ṣàn gbogbo àwọn àfáà yẹn máa mọ wà bá sílé ìlérò. 100%. àwọn tó ń ṣe o àwọn tó ń ṣe àwọn tó sì ti yé. Stop shouting. Okay, stop shouting. Okay. Stop shouting, my man. Tí ìyá ẹ̀kan yẹn bá lọ́mọ ńlẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n á ti sọ fún pé mọ́mí ẹ̀ máa yàgbẹ́ sára. kò lọ́mọ ńlẹ̀. No, okay, wọ́n lè máa sọ bẹ́ẹ̀ àbí? Ẹni wọ́n lè máa sọ bẹ́ẹ̀ pé mi lọ́mọ ńlẹ̀. No pé téèyàn bá lọ́mọ kékeré lé tó bá ń pariwo àwọn ọmọ yẹn máa correct èèyàn ní ṣá. Yeah. Use mọ̀. Kò dàbí àwọn tẹ́ pé àti bílálà o àti gbogbo ẹ̀ wọ́n wá dàbí ìgbà tẹ́ pé èèyàn gbé inú wọ́ọ̀lù nínú láìfù mi ayé mi. Wọ́n wá yí ọpọlọ èèyàn pátápátá. Ṣùgbọ́n tí èèyàn bá ti jáde ló ṣe máa ń jà mí lẹ́nu pé báwo ló ṣe máa ti jáde níbi táyé lajúdé yìí bí àṣà bàbá wọn kan tó máa sọ pé ibi ayé lajúdé yìí. Níbi ayé lajúdé yẹn kéèyàn dẹ̀ lè bóòdì máa sọ pé ìmọ̀lẹ́ lo. Níbi tí ayé lajúdé tẹ̀ sọ pé ẹ kéwèé. And ekewe. So ti di pé you are familiar o. Ó dà ẹ káàbọ̀ ẹ bá ń kí gbogbo ilé ẹ kókè ẹ kí gànà ẹ kí gbogbo bẹ o. A máa fohùn ránṣẹ́ sí yín ni o. Mi ò níbi rè. Ẹ kí gbogbo àwọn aráalé. So kí ni mò ń sọ lọ? Téèyàn bá ti jára ẹ̀ èèyàn ò ní ìdí wọn mọ́. Mo kọ́ kíní kan lọ́sàn-án mo ní ọ̀rọ̀ tí èèyàn kan nínú wọn sọ bí báyìí tó ní tí tó bá ti jẹ́ pé ò kì í ṣe mùsùlùmí ò bá jẹ́ Yorùbá jù bẹ́ẹ̀ lọ òun ò kì í ṣọmọ ọ̀yá. Mo tún wá lọ rí wọn in another dimension pé so àwọn people yìí terrible lóòótọ́ o but thank God pé revolution tó rọra ṣẹlẹ̀ yìí àkójókòó ṣe meeting ẹ̀ pé let us do this but ó yà wọ́n lẹ́nu pé àwọn èèyàn dìde nínú gbogbo àwọn èèyàn 1.5 tó wà níbàyí àwọn tó jẹ́ màlẹ́ tó wà níbàyí ò lè ju 200 lọ gbogbo àwọn tó ti wà awaken lọ́ wà níbàyí tí ojú wọn ti là ẹ mọ wá threatening àwọn èèyàn every opportunity tẹ bá ní ok wọ́n tún ti sọ fún mi pé ẹ̀rọ máa pariwo so every opportunity tẹ bá ti wá rí ẹ mọ wá parọ́ fún wọn ẹ máa kó wọn láyà jẹ ẹ máa fi iná dẹ́rù bà wọ́n ẹ máa parọ́ fún wọn ó wọ náà ni ó sẹ́sọ̀ ẹ wá rí ohun rere kan àfi kó máa force wọn ṣe everything
you have to do this, you have to do this, this is what Anabi say, this is what Anabi say. Lórí irọ́, ìmàlẹ́ level lásán. Tí ò ní tí ò tí Arab level. Arab level. Ìwà wọn ò ṣe, ìyàwó wọn ò ṣe copy. Ìwà wọn personal behaviour wọn ò ṣe copy tó bá tẹ̀ sọ pé kí ni wọ́n ṣe yìí wú yàn. Wọ́n chíńchín. Ìwà wọn ò ṣe fọ́. Ẹ̀wọ̀n ìyá wa tí wà ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ bí ẹ fẹ́ ṣe experience nǹkan tó fi Islam múlẹ̀. Pé kí ló tẹ̀ fi ẹ̀sìn Islam múlẹ̀? Èmi wulẹ̀ yàtọ̀ tẹ́lẹ̀. Wọ́n ti máa ń pè mí pé mi ni pòkì. Wọ́n lé mi ní pòkì àárín wọn. Èmi yàtọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. So èmi wulẹ̀ yàtọ̀, you know. So èmi ò ní experience kan mo fẹ́ ṣe èmi ò faramọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, you know. Bẹ́ẹ̀ tó ní pé ìyá mi sì jẹ́ Kìrìsìtẹ́nì tí wọ́n fi fẹ́ wọn. So ó jẹ́ kí tèmi yàtọ̀. So èmi ò gbà wọ́n láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mi agree pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. So ó easy fún mi láti opt out. Bí bàbá ṣe ti kú tán báyìí mo ti find way ara mi. Ẹ ṣeun ìyá wa. Ìlú yẹn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí wọn. Ẹ wọ òkìṣì kan ní mẹ́wàá. Thank you, TY. Thank you. All right, thank you. Yeah. ẹ̀yin ọmọ ẹrú wọn ní kẹsí hi ní comment section. Àwa lè sọ̀rọ̀ báyìí. Ṣé rí Ọbaṣọlá? Nǹkan ló ṣe ń wà fún yín nìyẹn. Ṣé rí? Àwa lè sọ̀rọ̀ báyìí. Sọ̀rọ̀. Now, a kú ojúmọ́ o. Ẹ kú ètò. Ṣé rí olówó Èkó? Tẹ́ bá rántí tó dà kí ni àti ti ní encounter rí. Àbí? Ẹ máa sọ̀rọ̀ wọn gbọ́ yín. Láì ṣe màlẹ́kà. Jẹ́jẹ́ jòbìrì lè. Kò sí ẹni tí ò ní defend ẹ̀sìn ẹ̀. Èmi ò bá ní program yìí ti di international program. Mi ì bá ní kí ẹ máa lo diplomacy. In tó bá jọmọ́ èbú ẹ má bú anybody. Oníkálukú ń prove view ti ẹ ni. Oníkálukú á dẹ̀ wọ́n bá gbé ọkọ̀ fún anybody. Àròkọ sọ́nà ọ̀dọ̀ ti ẹ ni. Tẹ́ bá pe mùsùlùmí ní ẹrú Allah. Kò ń ṣe ebú. Tá bá pè yín náà lẹ́rú Ọbàtálá. Kò ń ṣe ebú. Àwọn ìṣerú. Tá bá pe Kìrìsìtẹ́nì. Àwọn ìṣerú ọmọ ọba làwa. Ọmọ Ọbàtálá ni wà á pera wa lẹ́rú Ọbàtálá. Ṣé ẹ má bínú àwọn Christian náà ọmọ ló máa ń pera wọn. So Muslim nìkan ló máa ń ní ẹrú Allah lọ. Ẹrú Allah nǹkan tí ẹ̀ ń pera yín là ń pè yín. Kò ń ṣe ebú bó ṣe jẹ́ gangan lásán. Ọmọ Ọbàtálá làwọn àwọn ìṣerú. Ọmọ lè pè wá lọ́mọ òòṣà ọmọ rúmọlẹ̀. Kì í ṣerú àwọn ìṣerú. Okay, ṣẹ́rí Allah tábà ní ká gbé sí same level pẹ̀lú àgbọ́yé ọ̀dọ̀ yín ṣèbó náà lọ́lọ́run. Òun kọ́. Àbí ṣẹ́lẹ̀ pẹ̀lú ayé lọ́mọ Ọlọ́run ni. Òun kọ́ Allah kọ́ lọ́lọ́run. A lè kọ́ àwọn Ọlọ́run làwọn tó bá jẹ́ yẹn ọmọ Elédùmarè ọmọ Ọlọ́run. Mi ò ní Allah ní Ọlọ́run tọ̀dọ̀ títí yín. A ti dá yín lọ ọmọ Ọlọ́run. A ti dá yín lọ ọmọ Ọlọ́run Olódùmarè ni wá, yes. Ẹjọ́ ṣe káàlẹ̀ engage nínú conversation mo fẹ́ bí yín topic kan nínú Quran yìí. Ẹ ó dọ̀nà ó níbi tí mò ń lọ. Ṣé Allah ìmọ̀ ní Elédùmarè tẹ̀ sọ ẹ má rojọ́ ṣèyí kẹ́ má rojọ́ ẹ bá yà wá sọ̀rọ̀ gbogbo ẹjọ́ tẹ̀ ń ròyìn ọkàn wa ẹ̀yin lẹ mọ ọmọ tẹ̀lé pera yín ẹ bá yà wá sọ̀rọ̀. Kò wá sí ní tó ní mo fi dá yín lóhùn tó ní pé kí ni ẹ̀ fún mi respect ni. Èmi bẹ́ẹ̀ respect ni. Okay, Mr. Sheikh. Okay, I'm respecting any ẹ má bínú ṣe. Èmi àti wọ́n ti jọ ní encounter but gbogbo ẹ̀yin obìnrin. Ẹ mọ̀ pé olówó Èkó máa ń bá many people sọ̀rọ̀ wọn lè máa we have many guests here every day. Ẹ caution ó tiẹ̀ mú especially Yálàjé yẹn. Ẹ caution wọn. Hello. Mo ti máa ń gbọ́ wọn ẹ caution. Ẹ lè wá bíbá yìí kẹ́ wá máa caution anybody. Bọ̀ Yálà jẹ́ kọ́ ló bá yín sọ̀rọ̀. Ṣé tẹ́ bá ti mọ̀ pé no caution. Ṣé ẹ̀sìn fẹ́rẹ̀ kí wọ́n bá yín ṣe ní sìkẹ́ tẹ́ kí wọ́n sọ sí lọ. Kó ní kálukú wọn sọ tiẹ̀ ní platform tí problem. Sheik ẹjọ́ lẹ wá rọ àdẹ́rò jọ́bì go straight to the point. Ògbélé tẹ̀ sọ yẹn waste time wa. Mi ò máa kú lórí kíní yìí náà ni because. Bí ṣe fẹ́ dáhùn question ni àbí kí lẹ fẹ́ ṣe. Mr. Sheikh, please calm down. No, èmi ń try láti sọ fún yín bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe. Okay, èmi ni mo ń bá yín sọ̀rọ̀ nísìn. Olóyè ìfowó dẹ̀ ń ṣètò báyìí àdìgbà tó ti kó gbẹ obìnrin máa ń ti rí báyìí. Sheikh kẹjọ kí ló ara yín ti gbóná. Àwọn ìran yín nílé ni wèrè. Àwọn ìran yín lé ni wèrè. Tẹ́gbọ́n tóbìnrin yẹn sọ.
ṣé mo pẹ́ anybody ní wèrè mi bí. ẹni pé ó kó àwọn wèrè mọ́ra. Oh my gosh. ẹ ló kó àwọn wèrè mọ́ra. ní sọ́kẹ́ bíbí iṣẹ́ tó ń gbé títún bó mi yìí. ṣé pé tí ń dùn èmi pẹ́ ní Sheik ẹ̀ẹ́dẹ̀jọ́ náà ẹ relax mo ṣé mo máa kúnlẹ̀ bẹ̀yìn ni kí ló dé náà. yìí mọ́ra ní programu yìí ti ń rí báyìí kò tún gbọ́rọ̀. ẹ wo Sheik ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù náà. torí kò sí tí mo lè sọ tẹ́lẹ̀ gbà. kí n bínú bá your body is hot. Your body is hot. Ó máa ń tiẹ̀ gbọ́ bóbìnrin ṣe ń disrespect yín. Ẹ ní sùúrù náà, ẹ dẹ̀ calm down, mo kàn fẹ́ bí èmi lẹ́ máa ẹjọ́ ẹ engage pẹ̀lú mi, Sheik, ẹjọ́. Ẹjọ́. Thank you, sir. So, ẹ mọ̀ pé. A fi ẹrú àti ìyàwó ẹrú, a fi wọn kalẹ̀. Ẹ̀gbọ́n ọdún dẹ̀ ilé náà tó sọ. Aláìní àkáìsà ṣe ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀rọ kẹ má bínú ṣe àwọn muslim ẹ̀rọ aláàlá máa pè á. bẹ́ẹ̀ ni ṣe ní ṣe gbogbo ẹni sùn ní ìmọ̀ pé kí ni àwọn muslim àwọn náà máa ní ẹ̀rọ aláàlá ọ̀hún. ẹrú ọlọ́run ni wá ẹrú àlá ni wá dínà yẹn ẹrú àlá ni wá ẹrú àlá ni wá. sẹ́wárí tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí sẹ́wárí tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí nísòro sẹ́rẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ìyàwó àlá ni tó ti yé yín nísìn so ìdí ẹrú àlá àti ìyàwó àlá fẹ́ sọ̀rọ̀. ẹ fọwọ́n àti ìyàwó àlá lẹ ẹjọ́ bíjọ ẹjọ́ ẹ fi wọn lẹ ṣé ẹ má bínú mo a ti fi yín lẹ pẹ̀lú ìyàwó àlá ẹ má bínú Allah wife ó yá. Sheik. So my question is so restrained. I've got comment in the comment section. Only what only no. Sheik, gbogbo question mi wá sórí board ni so that mo fẹ́ jẹ́ ká pick one topic ká sọ̀rọ̀. So àwọn Mùsùlùmí máa ń sọ pé torí èmi ò gbàgbọ́ nínú ẹ̀sìn wọn ní pé èmi ò ní morality, mi mọ̀ nǹkan tó dáa, mi mọ̀ nǹkan tí kò dáa, how do I make judgment? So mo rí pé lẹ́yìn under Islam yìí slavery wà ńbẹ̀, child marriage wà ńbẹ̀, come and fail ọmọdé, apostasy, which is the taking of the life of the people that leave Islam, come and pààyàn tó bá kúrò lẹ́sìn. Number 4, domestic abuse, and I'm talking about Quran chapter 4 verse 34, and sex slavery, I'm referring to Quran chapter 4 verse 34. So èwo lẹ fẹ́ pick nínú topic yẹn ká bọ́ sọ́nà. Kò séyìí tá a lè yanjú ní gbogbo ẹ̀ àmọ́ gbogbo àwọn obìnrin yẹn ọkọ̀ mú ti everybody wọn náà kémi àti ìjọ máa sọ̀rọ̀. Èmi kọ́ mo ní show náà mi lè mí tẹ́lẹ̀ mi ò lè jẹ́ kankan máa hó torí náà bá hó mi rẹ̀ èmi kọ́ mo ní show. ṣé gbogbo wọn máa dákẹ́ kí n máa dáhùn ìbéèrè yín ẹlẹ́yọ kọ̀ọ̀kan láti slavery èyí jẹ́ pé slavery kí n bẹ̀rẹ̀ láti bẹ̀. tán bá wá disrespect yín ẹni wọ́n disrespect yín ẹ̀yin náà wo language tẹ́ sọ fún yẹn pé ìyẹn. ẹ má bínú ẹ mẹ́ta mo pè the way tẹ ṣe ń disrespect obìnrin bí is not acceptable. tó tún yẹ ká tún sọ nǹkan míì. a máa sọ because bẹ́ẹ̀ kí kọ́kọ́ wọlé náà ẹ kọ́kọ́ èmi lẹ́ kọ́kọ́ kojú láì sọ anything. ìyá wa ẹbí wọn kọ́ ìsìlámù ló kọ́ wọn bẹ́ẹ̀ ìsìlámù ló kọ́ wọn bẹ́ẹ̀ wọn respect obìnrin ìsìlámù. èèyàn kan bá yín sọ̀rọ̀ and you still ẹ tún go back on it again. mo ní ẹ má bínú. No, it's not right. tí téèyàn ò bá sọ̀rọ̀ débi tó ṣe kinní èmi ò kì í sọ̀rọ̀. mo ti bẹ̀bẹ̀. bọ́tẹ́ bá sọ wípé máa insult obìnrin bí báyìí I won't take it lightly with you and you will not even enjoy the life though it's better you go you just go gently. ẹ máa insult obìnrin kí ló dé kí lóbìnrin ṣe fún yín. àbí ẹ má bínú. kí lóbìnrin ṣe fún yín ganan ẹ kọ́kọ́ sọ kí lóbìnrin ṣe fún yín kí lóbìnrin gbà lọ́wọ́ yín. ó jẹ́ pé ẹ kì í fẹ́ ẹ ń fẹ́ rí mọ́ obìnrin nínú ẹ̀sìn yín gan ẹ kì í fẹ́ gbọ́ sí obìnrin rárá obìnrin ò já mọ́ nǹkan kan lójú yín kí ló dé kí lóbìnrin ṣe fún yín just answer me. ẹ̀mí ló ń tẹ má bínú nísìn á ti fẹ́ wọ. kí ló ṣẹlẹ̀ náà. ẹ fẹ́ lè ní pé ẹbẹ̀ náà lẹ sọ polówó èkó àtìgbà tó ti ń gba obìnrin láàyè kò sí kàn ṣe ètò kóbìnrin kò sí kàn ṣe ètò àfi tí n bá sí around kí n má sí lórí bíbá yìí. ilẹ̀ Yorùbá wọn pọ̀ obìnrin lé àwa pọ̀ obìnrin lé lọ́dọ̀ wa. lórí prógámù ọba ìṣègùn àbí kí ló ń pè
ọkùnrin kan báyìí orí ibẹ̀ ni kò ṣe bíbí. Anyway mo lè dé kò sí ibi tí báwọ̀ tí wọ́n gbé mi sókè. Mi ò ń ṣe nìyẹn kò sí ẹni kíní tí báwọ̀ tí wọ́n ní gbé mi sókè. Kí lẹ fẹ́ àti ní ẹ má bínú kí lẹ tún fẹ́. Ẹ̀yà alájà ẹ dákun ẹ má bínú. Kí ló dé náà ọ̀dẹ̀ bó de dákẹ́ fún yín látara àti dákẹ́ náà nǹkan kékeré ló máa upset mi. Ìgbà tẹ́ kọ́kọ́ sọ mo kàn smile. Ẹ má fọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ní sùúrù fún yín kẹ́ answer question ẹ̀ wọ́n ní àkíkí mute àwọn eléyìí náà ẹ̀yin ẹjọ́ ẹ keep it respectful. Kí ló fẹ́ lẹ́yìn ẹ má bínú. Bó ṣe apologize kọ́ nìyẹn ẹ má sọ pé kí ló fẹ́ kò sáǹbẹ̀ nípa ẹ mean ẹ̀ so ẹjá kọ̀ keep it respectful. Bó ṣe apologize kọ́ nìyẹn even tẹ́ni ẹ bá ṣe ń bínú not what do you want after this ó shows a bit of you don't really give a shit but anyway ẹjá sọ̀rọ̀ topic so èwo lẹ fẹ́ sọ̀rọ̀ nípa first because èmi ò feel bẹ́ẹ̀ ni pé Allah yín deserve worship because gbogbo nǹkan tó command nìyí nínú ẹ̀sìn I think it's very barbaric, it's scary. Now, ṣé mo lè wá sọ̀rọ̀ báyìí? Sure. Ká gbé láti di slavery. Ṣé rí táwọn kan pè ní slavery yẹn? Kò sí in tó ti wà before ẹni ẹ̀sìn ni. Kò sí níbi tí Christianity ti ní ká má ṣe òwò ẹrú. Kò sí ibi tí ìbílẹ̀ tó ti ní ká má ṣe òwò ẹrú. Àbí wọ́n ń rẹrú, àwọn babaláwa bàbá wọn ń rẹrú. Wọ́n ń rẹrú, wọ́n ń ta ẹrú. In tó fà á tán fi ta àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ancestors wa sí àwọn ìlú ìlú yẹn. Ẹ fèsì Árábù kí ló dé bá sọ̀rọ̀ tẹ́ bá ti yà bí yàbẹ̀ yẹn ẹ lè sọ̀rọ̀ láì má yà lọ òkò kẹ yà lọ bí ẹ lè bẹ́ẹ̀. Mo ní àṣà mi ready fún mi. Kúránì náà ní kẹ́ ẹ sọ Kúránì. Báwo ni màá ṣe ṣàlàyé tá a fi yé yín pé ohun tí Islam sọ yìí o kò ń ṣe Islam nìkan ló pàṣẹ rẹ̀. And then ẹ wá gbọ́ kò sí níbì kan. Sheikh ẹni sùúrù sá imagine pé ẹ lọ jalè wọ́n wá gbé yín dé court iwájú kí ló ń pè ẹni sùúrù iwájú kí ló ń pè wọ́n náà ní Yorùbá the judge ẹni sùúrù the judge wọ́n wá convict yín rí gbogbo ẹni sùúrù I'm making analogy ni mo make ẹni sùúrù ẹ wo ẹ kàn get emotional for no reason. mi ò fẹ́ ẹnu àṣẹ lásán ẹnu ẹlòmíì náà ẹ ti máa ní mo jalè ẹ lo olè. Okay èmi mo jalè so okay all right tó bá jẹ́ pé ìyẹn ló máa take jẹ́ kí n sọ̀rọ̀ that's fine. Take I can give analogy ẹ má take it personal okay it's not an attack. Okay, so imagine pé mo wá lọ jalè nísìn mo lọ jí CCTV mú mi and everything wọ́n á gbé mi lọ sí court. Ìgbà tó wá fẹ́ sentence mi wọ́n sọ pé okay o Ọbaṣọlá náà jí eléyìí o wọ́n jí eléyìí o ṣé ìyẹn ṣé wọ́n máa forgive me àbí wọ́n máa lessen sentence me because mo sọ pé lómi ṣe so nǹkan tẹ̀ ń ṣe right now in English wọ́n máa ń pè ní ẹni sùúrù wọ́n máa ń pè ní whataboutism ìwọ ṣe nǹkan wà níyà eléyìí náà ṣe o so ẹ run ẹ ti lọ sí Christianity nísìn ẹ ti lọ sí ancestors yín ẹ já focus on the Quran. Man level Allah any sùúrù ẹ má gbé Allah yín on the same level as human beings. Human beings can make mistake. Can Allah make mistake or error? No. Impossible. Thank you. So standards tẹ ma fún nìyẹn. So ẹ má compare Allah pẹ̀lú àwọn ancestors. Even tó bá ṣe nǹkan fine. Human beings are fallible. According to ẹ̀sìn Allah kò fallible. Ṣẹ́gẹ̀t. So ẹ máa wo level 10 gbé sí because you are reduce ẹ̀ ń jẹ́ kó kéré sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ right now. Okay, now Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ìlú tí ò sí òfin. Ẹ tó ń lọ Yorùbá Nàìjíríà ẹ má lọ Yorùbá ẹ tó padà Yorùbá. Kí wàá rí kí n sọ ṣe Lárúbáwá ní kí wọ́n bá yín sọ ni. Ilẹ̀ Lárúbáwá lẹ́wà ń bì òfin Lárúbáwá lẹ́lù ń bì. Ṣé Lárúbáwá ní kí wọ́n wọlé ṣàlàyé fún yín ni. No ẹ máa lo Yorùbá ẹ ní máa lo òwe Yorùbá. Òwe ṣẹ́rí àwọn kinní kan wà tí mo máa ń rò pé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá máa ń ṣe mistake ṣẹ́rí gbogbo àwọn òwe Yorùbá yẹn náà ló wà ní gbogbo ayé káàkiri tóníkálukú náà ní èdè rẹ̀. Àwọn tẹ́ fẹ́ máa lo òwe wọn yìí àwọn kèfèrí ni àwọn tí Islam ò fẹ́ràn wọn ni. Can you imagine sẹ́yìn ni ẹ wò bẹ́ẹ̀ mú ti bàbá yìí kémi àti ìjọ continue because tá a bá ń ṣe báyà ní rí kankan yẹn dúró àwọn. Ẹ má lo òwe Yorùbá ẹ má bá wọn lọ́bẹ̀ẹ́. Kò sí kódà kí wàá ní kí n wá sọ báwo ẹ fẹ́ dùn ẹ ṣàlàyé ọ̀rọ̀ àbí ẹ mọ̀ gbà mí. So Yorùbá ní ọ̀dà Yorùbá ní kankan ló sọ. Ṣèyí Kùránì ẹni sọ̀rọ̀ sà
Quran ni mo fẹ́ kẹ́ fi fún wa ní ẹ̀rí ṣẹ́gẹ́ because iṣẹ́ rí ibi tí mo problem ẹni sùúrù ṣé slavery wà allowed nínú Islam yes or no because ẹ mọ nǹkan kò ní kẹ́ ṣàlàyé too much because ẹ ti admit ní beginning tense ẹni sùúrù kò dẹ̀ possible. Oh Sheikh, you remember you said you were going to be respectful ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ti admit ẹ initially ìgbà tẹ́ ń sọ pé àwọn Christian ṣe o kò sẹ́ni tí kò ṣe o Islam nìkan kan ló sọ pé ká ṣe so ẹ ti admit ẹ already ẹ má. Wá jẹ́ ń ṣàlàyé délẹ̀ at least ọ̀rẹ́ ìdílé báwo ló ṣe ń ṣerú nínú Islam kí ni condition. èmi tí mo fẹ́ dáhùn béèrè jẹ́ ń dáhùn ẹ̀yin lẹ́ ń lọ wájú lẹ́yìn ẹ jẹ́ ń dáhùn now ibi tí mo ń lọ pẹ̀lú pé ìlú tí ò sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ẹ mọ example kan wá ẹni pẹ́ nìkan jalè wọ́n wá mú CCTV camera mú ó wá ń sọ pé ṣùgbọ́n ẹni báyìí náà jalè kò yẹ kẹ́ ẹ lè mú èmi torí pé kí ni àwọn èèyàn yẹn náà ti jalè àbí bẹ́ẹ̀ kọ́ ni gẹ́gẹ́ bí tí mo sọ pé mo dárúkọ kìrìsìtẹ́nì àtàwọn oníbílẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ ń try láti sọ. now ìlú tófin bá ti wá wà ṣé ń gbọ́ o tófin bá ti wá wà ẹ̀ṣẹ̀ wà but ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ so tó túmọ̀ sí pé ẹni tó fi lè mú wọn mú mi òfin ti wà nìyẹn gbogbo àwọn ará iwájú tán ṣe é gbọ́dọ̀ mú àwọn náà but tí ò bá sófin everybody free tófin àwa mẹ́tẹ̀ẹ̀ta náà bá fara mọ́ wọn àti ẹ̀nífẹ̀ kan mú mi ọ̀rọ̀ mi yé yín àbí òye yín. náà kò yé mi ó dáhùn pẹ́sẹ̀ yẹn logically. kò yé mi o mo ní kẹ́ fún wa ní verse Quran tó ní ká máa lo èèyàn as ẹrú nǹkan tí mò ń bí nìyẹn because à ń sọ̀rọ̀ slavery nínú Islam ẹ jọ ẹ máa ṣé mo ti dáhùn ká mọ ìyẹn lẹ́yìn ẹ̀yẹ kọ̀ọ̀kan ṣé mo ti dáhùn ìtẹ́ sọ lórí pé mo ní pé ẹnìkan ṣe é. ẹ mọ nǹkan tó ń jẹ́ slavery that is tẹ́ bá own another human being as your property. ẹni sùúrù sir now oh gosh Sheikh please. Okay, now mo bí mo ní ṣé slavery wà nínú Islam ẹ bá wa dáhùn yes or no ẹ já cut it short it's too long. mo lè dáhùn ẹ ní yes or no but ìbéèrè tẹ béèrè mo ti dáhùn àkọ́kọ́ ẹṣẹ kọ́kọ́ gbà kí mo dáhùn first one yẹn pé mo ní pé kìrìsìtẹ́nì ṣe ìbílẹ̀ ṣe tí mùsùlùmí bá wá ṣe kò yẹ kó jẹ́ ṣe mo ti dáhùn àárín yẹn. Okay, so slavery wà nínú Islam nìyẹn. Farabalẹ̀ gbọ́ mi ṣé kò sí nínú ìbílẹ̀ ni. Sheikh ẹ jẹ́ make nǹkan clear bóyá àwọn èèyàn mọ̀ mi I think ẹ lọ máa wo profile mi mo máa ń join many life I don't believe I don't practice anything kèfèrí I'm a full-time kufar. Okay. Ṣe get so nǹkan tẹ́ ń bí mi kò relevant sí mi ṣe ele Christian law raise me as nǹkan tí mo mọ̀ nìkan nìyẹn mo dẹ̀ ti feel láti 9 years ago. So I don't look, I don't pray, I don't worship, I don't fast. I've not done anything in 9 good years. I don't believe. Sheget. So ejo ma be me question here personally. Am I rò I'm on a certain platform where me ma fún yín ní answer. No, te ba need answer. Only recommend if te ma ti lọ, te ma ti gba answer yín ejo. Ṣé ma tún accept it ba dan yín lọ according to your belief. Me ní belief. Èèyàn mẹ́ta tí ò lẹ́sìn. Sheikh so tẹ bá pààyàn báyìí tó bá wá gbé yín lọ ilé ẹjọ́ ẹ máa wá sọ wípé ẹ má dá mi lẹ́jọ́ torí ṣèbẹ́ni náà pààyàn ṣèbílẹ̀ náà pààyàn ṣèbíyẹn náà pààyàn àbí kí lẹ̀ ń sọ lẹ́nu yín. àní mama nǹkan tó ń sọ nìyẹn what aboutism ló ń pè lóyìnbó nǹkan tó ń ṣe nìyẹn eléyìí náà ṣe o ìyẹn náà ṣe o ṣé ó máa ṣe àwọn kò make sense. ó dáa ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín nínú òfin ayé ìjìyà wà fẹ́ni tó jalè àbí kò sí jìyà fún nínú constitution Nàìjíríà ìbéèrè ẹ̀dùn ẹ dá mi lóhùn. ó lágbára o. ẹ dá mi lóhùn ìyàwó ẹni tẹ́ ẹ jẹ́. ìyàwó àlà. ṣé òfin ní ìjìyà fún ẹni tó bá jalè òfin ti wà nìyẹn. kí ló tẹ ṣe ń jump conversation nìyí èmi ò sọ pé òfin ò wà bọ òfin ò sọ fún wa pé ẹni sùúrù òfin Islam yìí sọ pé ẹni tó bá jalè kó gé ọwọ́ ẹ̀
òfin tọ̀dọ̀ wa ò sọ pé ká gé ọwọ́ ẹ̀ ó lè ṣẹ̀wọ̀n ó lè ẹni this guy ẹjọ́ mo ti Ọbaṣọ́lá ẹjọ́ ẹ take over Mulikat mama ẹjọ́ ẹ take over because I'm done. ṣe rí ẹ fẹ́ dáhùn sí ẹ fẹ́ gbà fún mi. sọ̀rọ̀ náà kílẹ̀ ń wí sí tó nọ́mà náà wọ́n béèrè question ẹyọ kan lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ń lọ èyí question ẹ̀rí yanjú agbọ́dọ̀ ọkọ yanjú yẹn kí n tó bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì. kílẹ̀ yanjú wọ́n béèrè question lọ́wọ́ yín wípé wọn lè dáhùn question ṣe bẹ́ẹ̀ rí pé ìbéèrè ṣé kò sí béèrè báwo lẹ ti ẹ má bínú báwo lẹ ti ń paasi ní school báwo lẹ ti ń paasi ní school wọ́n lọ́dọ̀ kristẹni wọ́n lọ́dọ̀ kìíní. báwo lẹ ti ń paasi. ẹ̀sìn wọn yí ẹ̀ dúró lójú kan èwo ní tí o máa ń ṣe pé ẹ̀yin gan ẹ gbọ́ béèrè fẹ́ béèrè lọ́wọ́ mi wọ́n ní slavery wọ́n ní ṣé Islam allow slavery. irọ́ ibi tí question ti bẹ̀rẹ̀ kọ́ nìyẹn àfa yìí ṣe ẹ gbọ́ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tí question yẹn ti bẹ̀rẹ̀ kọ́ nìyẹn ó bẹ̀rẹ̀ lórí pé slavery mo wá fẹ́ prove pé Islam sọ o Islam ò sọ o kí ló fà á tó fi sọ tó bá sọ tí ni ò fi sọ tí ò bá sọ mo wá gbé láti ìpìlẹ̀ pé tí Islam bá ṣe tó jọmọ́ bẹ́ẹ̀ Islam nǹkan kọ́kọ́ ló gbé wá ìbílẹ̀ ń ṣe é tó túmọ̀ sí pé this is a practice even before the existence of religion. slavery ẹni sùúrù ní tí wọ́n bí yín léèrè slavery kánú ọ̀dọ̀ ẹnìkan pàdé báyìí ṣèṣe honourable. Okay big jokes ni so wọ́n bí yín léèrè very simple question ṣé Islam allow slavery o ó allow rẹ̀ yes o kílẹ̀ rí yín o kò allow rẹ̀ yes o àmọ́ ìṣẹ̀ṣẹ̀ wá nìyẹn lọ́dún 1990 Abasa kú lọ́dún 70 kìíní kan Abiola ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé lọ́dún 90 Gen 2 kìíní kan ṣẹ̀ṣẹ̀. Ọbaṣọ́lá. ó dà ẹ jẹ́ kí wàá dá yín lóhùn béèrè yín nínú Islam àdìsí kan wà ànábì ni tí ó dẹ̀ sí any religion àbí anybody tírú ẹ̀ ti wá ó ní ìwọ tó o bá fẹ́ ní ẹrú in tó bá ń jẹ lóúnjẹ òun ni kó máa fún jẹ in tó bá ń wọ̀ láṣọ òun ni kó máa fún wọ̀ tó o bá gbéṣẹ́ fún kó ràn án lọ́wọ́. wọ́n ti dáhùn. ìtumọ̀ yẹn ó ti sọ́dọ̀ mọ̀ ẹ wá sọ ẹ̀sìn kan àtà ìbílẹ̀ tí gbogbo yín ṣe tó wà láòrú bẹ́ẹ̀. kí ni pírọ́blẹ́mù yín pẹ̀lú sẹ́sọ fún yín pé àwọn ṣẹ̀sìn kan bí ni. ó dá ẹni tí ò lẹ́sìn náà tó wà láyé ìgbà náà òun náà rẹ̀ ló ń tẹrú. ó yẹ fún wa evidence àyà Quran àti fast. wọ́n ti answer question wa so ẹ fún wa ní àyà yẹn because ẹjọ sheik ẹ má sọ pé wọ́n sọ wọ́n di ọmọ because nínú Islam wọ́n ń ṣe adoption you are not allowed to adopt ẹ lè tọ́mọ dàgbà bọ̀ kò ní surname yín ṣẹ́mọ̀ because ìgbà táwọn bí gba adopted son's wife Zayid's wife kí ló ń pè ṣe Fatima àbí Zainab mi rántí nǹkan tó ṣe ban adoption nìyẹn so ẹ má sọ pé ẹ ti sọ ọ̀dọ̀ ọmọ ẹrú lẹrú ẹjọ sá ẹrú lẹrú. kí n dáhùn yẹn àbí ẹ fẹ́ kí n dáhùn rẹ̀ ẹ kàn fẹ́ conclude. mi conclude mo ti mọ evidence wà nínú Quran. ẹ wá gbọ́ ṣe rí n tá à ń pè ní adoption. Let's shift to adoption for now. I'm being this. Ẹ kọ́kọ́ go back to the first point. Ẹ má run away to adoption. Mo kàn fi make a point in it because ẹ lè sọ pé ẹrú dàbí ọmọ sí yín. Ẹ ní sùúrù. Ẹ̀sìn tí kò jẹ́ kẹ́ adopt ọmọdé kẹ́ fún ní surname yín. Ẹ lè wá sọ pé ẹrú jẹ́ ọmọ sí yín. Ẹ má lò yẹn, ẹ má lo language yẹn. Ó contradict belief yín. Islam ṣe rí ọ̀rọ̀ ká má adopt ṣé ká bọ́ síbi ìyẹn àbí ká sì tún wà níbi àkọ́kọ́. Ara ọ̀ ẹ̀ tí ìyanjú kan tó fẹ́ bọ́ bò mí. Mo ní Islam àdìtì wà tó wá direct bá nàbí ẹrú tó bá rà o kí n tó bá jẹ ní kó máa jẹ ẹ̀wù tó bá ń wọ̀ ní kó máa wọ̀. tó bá rán iṣẹ́ kó nǹkan lọ́wọ́. ó yẹ kí wọ́n fún yín ní àgbà jọ́mpà ẹ jọ́mpù ju táńdálẹ̀ lọ. mo ti wá dáhùn ní àbí mi ò tí ì dáhùn rẹ̀. kangaroo. ẹ dáhùn náà mo ti fún yín ládìtì nísìnyí pànàbí ní ẹrú tó bá rà o àbí ẹrú tó bá ní ní tó bá jẹ ní kó máa jẹ. mo ń bí mi sọ pé bó ṣe ń treat ẹrú ẹ̀yin ń sọ conditions ẹ̀ ń sọ pé nǹkan tẹ́ máa ṣe fẹ́rù yín ni mi bẹ̀rẹ̀ yẹn mo ní can you have slave ẹjọ Ọbaṣọ́lá ṣé question mi difficult ni ṣé mo pé ọ kọ́kọ́ ní rárá nísìnyí wọ́n sọ pé you have to treat them as if they are your child so ṣé ẹrú wà permitted nínú Islam Sheikh. No. Sheikh. Yes ma.
Can you have Eru in Islam? Yes or no? ó ti dá yín lóhùn mo ní o lè ní torí pé mo dẹ̀ ti kọ́kọ́ dáhùn ìbéèrè yẹn láti pilẹ̀. Thank you. And then it has been eradicated wọ́n ti abolish tó ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ ti pẹ́ látàrí ànábì ni. Irọ́ ni. Irọ́ ni. ó dá ẹjẹ́ fún yín lọ́nà tó fi abolish ẹ̀ ẹjẹ́ fún yín lọ́nà tó fi abolish ẹ̀. Mo gbádùn yín let me say your woman on earth to abolish n tá n pè ní òwò ẹrú òun náà ni Prophet Muhammad. lẹ́yìn ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ kan Abraham Lincoln of America. Jẹ́ ẹ̀ kí n gbọ́ tẹ́ bá ti ń sọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ dákẹ́. Bàbá wa kí wa ẹ jọ. ẹ wo tó bá ṣe pé ibi àgbẹ̀rẹ̀ fẹ́ bọ́lẹ̀ torí. Ẹ bọ́lẹ̀ kí lẹ̀ ń sọ náà ọ̀rọ̀ rádàdà náà kọ́ lẹ̀ sọ lẹ́nu. Ẹ̀ka answer mo rí pé ti answer Allah's wife wípé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tẹ́ wá sọ yẹn àwa ní the reference lérí rẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n ti demolish ẹ̀ so wọ́n ti eradicate ẹ̀ wọ́n ti abolish ẹ̀ níbo ni wọ́n ti eradicate ẹ̀ abolish ẹ̀ so àti abolish ẹ̀ àbí abolish. so níbi tí wọ́n ti ṣe níbi tí wọ́n ti ṣe so ẹ fún wa ní evidence rẹ̀ so everything ló lè máa lọ aláṣọ ẹ̀. ó yá evidence ẹ fẹ́ evidence ẹ fẹ́ evidence. Hello ṣe ẹ fẹ́ evidence tí mo sọ. Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. Evidence náà làdìtì tí mo mú wá pé ihun tó o bá ń jẹ kó mọ̀ ẹ jẹ ihun tó o bá ń wọ̀ ní kí ni. Adit kini. Adit kini. Adit wo. Nọ́mbà tẹ mọ́ ń pè é náà fàtí ẹ kọ́lọ̀ line ilé ìmọ̀ gbogbo àwọn Adit kini rẹ̀. Ṣé sọ yìí Muslim ni. Sọ yìí Bukhari wà Muslim méjèèjì ló wà. Ẹ lọ́nà ẹ má bínú gbogbo ilé òṣèyí ta ló fi yín jẹ ṣèyíkì náà like kí ni qualification tẹ máa ń dé kó tó di pọ́n lè fi ń jẹ sheik cause mi mọ̀ bí èèyàn máa ti sọ pé òun jẹ́ sheik like bí èèyàn tó ṣe ẹ má bínú wọ́n dẹ̀ béèrè nǹkan lọ́wọ́ yín ẹlẹ́ẹ̀mọ nọ́mbà ẹ̀ mọ̀ kí lẹ máa like ibo lẹ máa ń dé náà kó tó máa sọ pé ẹ jẹ́ sheik gbogbo yín ajá ń jẹ́ sheik ẹranko jẹ́ sheik màálù jẹ́ sheik gbogbo yín kàn jẹ́ sheik kiri gbòòrò. àfà lẹ́ẹ̀kan torí mi mọ ṣèyíkì tẹ jẹ́ ẹ̀ mọ́. kí ni túmọ̀ ṣèyíkì tó ní ìyàwó ẹlẹ́jẹ̀ ṣèyíkì wọ́n béèrè kan lọ́wọ́ yín ẹ̀ lè sọ. wọ́n lẹ jẹ́ ṣèyíkì kẹ pé nọ́mbà jáde ṣe ẹ̀ lè pè ta ló wá sọ yín ta ló wá fi yín jẹ ṣèyíkì. kí ni qualification tẹ fi jẹ́ ṣèyíkì tí gbogbo yín jẹ́ ṣèyíkì kiri gbòòrò. ó yà dáàbò ìṣẹ́bi tó wà ní. Ṣéèkì. Mr. Prince tẹ́lá wà ní o. Ẹ káàlẹ́ gbogbo ilé o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ sà. Wọ́n ní kẹ́ pé nọ́mbà yẹn sọ pé ẹ mọ nọ́mbà sórí ẹ̀dẹ̀ ń jẹ́ ṣèyíkì. Ṣéèkì má yìí lọ o. Ẹ yẹ kẹ́ fún aládìtì yẹn náà kẹ́ tó lọ àlìsí so àwọn ọ̀rọ̀ tó lọ. Ẹ má yìí lọ ṣéèkì. Ẹ má lè gbọ́dọ̀ yín gbọ́ so àníkà ọ̀rọ̀ yín kún irọ́ tó wá lè máa yí pé ìsìláàmù ní kẹ́ máa tọ́jú ẹrú yín sọ ẹrú rẹ̀ dọ́mọ ìdọ́jọ́ kó dọ́mọ ìyá rẹ̀ so ẹ fún wa lẹ́fídẹ́ǹsì ẹ̀ sà. Ẹ gbọ́ Yorùbá rí ṣẹ́ rí àwọn kìnnì kan wá ẹ̀ ń fáwọn èèyàn aláyé àti ìsìlẹ̀mù egun lèmi sọ fún yín torí ìfẹ́ sọ ẹ fẹ́ hún yàn mẹ́gbẹ́ yẹn òun lẹ máa dẹ̀yàn sí kò dẹ̀ possible ẹ wá gbọ́ ẹ jẹ́ kí wá ṣàlàyé nípa ọ̀rọ̀ adoption ẹni sùúrù ṣe ẹ fẹ́ jẹ́ ká rún yín mẹ́gbẹ́ ẹ jẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ nípa adoption ẹni sùúrù sẹ́yìn ọ̀fẹ́ jẹ́ ká rún yín mẹ́gbẹ́ ẹ jẹ́ àrùn yín ẹ ṣe máa ń rún lẹ́gbẹ̀ẹ́ lórí tí mo mọ̀ tó dá mi lójú ẹ jẹ́ àrùn yín ẹ dákun ẹ jẹ́ àrùn yín díẹ̀ ẹ dákun. kò possible olówó èkó ẹbí ó mẹni tó ń bá yín sọ̀rọ̀ náà èmi àti olówó èkó àti ọlẹ́ẹ̀ka táwọn pọ̀ pé kí ló ń ṣe gbogbo ẹ̀yin tẹ́yìn kan òhò yìí ẹ̀yin ò ní mímọ̀ àwọn olówó èkó àtàwọn ẹgbẹ́ ìjọba ti ẹ bára sara yín already here ẹ kọ́kọ́ sọ pé kò sí nínú Islam wọn wá sọ pé àbẹ̀ṣe máa treat wọn nìyí o. ní mímọ̀ tẹ́ ẹ̀ máa dí títí ọmọ tó ṣe ẹ fẹ́ gbọ́ kí n ṣàlàyé àbẹ́ ẹ̀ nídìí kí n bọ́lẹ̀ kí n ṣàlàyé ọ̀rọ̀ ẹrú champion fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí champion wọ́n ní kẹ́ fún wa ní nọ́mbà. bí jose ẹ jọ ẹ bá mi mute ẹ jẹ́ kí bàbá wa champion bá wọn sọ̀rọ̀ ẹ jọ ẹ mute ètò insult àwọn obìnrin yẹn ti tó ó ti dájú wípé wọ́n máa ń gbá ìyàwó wọn létí inú ilé ni wọn ò ní rìgáàdì fún ìyàwó. ẹ káalẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsán o mo
mo kí gbogbo ilé o, mo kí bàbá wa Sheik Rẹ́mi Ọlọ́run ẹ̀rọ sà ẹ̀yìn láti rọ́gùn o. ní àṣà o. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ṣẹ̀ṣẹ̀ ń tají ni láti wọnú kúlórúkọ ẹ̀. Ìyá wa níbo lẹ bá ọ̀rọ̀ dé torí mo rí pé Sheik ti fẹ́ máa bú yín ẹ ti fẹ́ máa ta òun síra yín díẹ̀díẹ̀. aláwọ àti aláṣẹ ìyàwó alànà jọ ń sọ̀rọ̀ but wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ náà ń ta bá obìnrin tó ń ṣàǹbù wa àwọn obìnrin ló rògò wọn fẹ́ rí mi obìnrin látàn wọ́n ti ní kán má àláwọ obìnrin kó wá sí pláfọ́ọ̀mù yìí mọ́ lórí àwọn ló ń wò sí ẹ̀. Kò wá sí bá a ṣe fẹ́ ṣe ilé ayé tí ò ní sóbìnrin ń bẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà tá a ṣàwòrò ibikíbi tá a bá wà tí ò bá sóbìnrin ń bẹ̀ ò lè dún a kàn gbọ́dọ̀ máa mánéèjì ara wa díẹ̀ díẹ̀ ni. Ìbéèrè tèmi fẹ́ bi Sheik ni pé àwọn wo ni wọ́n pa ẹrú yẹn, àwọn wo ni wọ́n parẹ́. Ṣé ń dẹ̀yìn ìgbà yẹn wọn ò dẹ̀ ṣẹrú mọ́. You are free to say anything. Fásitì ni ẹ máa gbọ́ sọ ìlú bí wọ́n bá dárúkọ ibì kan ẹ ṣe ní sùúrù ẹ ṣe sùúrù sà bí wọ́n bá sọ pé kinní kan wà ní Suratu Baqara ó máa mọ àyà tó wà. Gbogbo àwọn kinní ìlú wọn máa ń ní numbers tiwọn tẹ́ ẹ̀ bá lè sọ lóyìnbó ẹ sọ ní lárúbáwá bàbá wa kọ́ wọn àbí àtún wọn á dẹ̀ lọ́bẹ̀ á dẹ̀ ká ṣẹ́rí orí ayé ti kọjá kákan máa sọ kankan fẹ́ nìkan. Anyhow, these people need evidence. I can't go. Ẹ lọ wo hadith 188 Bukhari. Ó yẹ bá wa gbé jáde sà. Ẹni tó bá ń bá wa gbé ìkan jáde kákàká wò. Al-Adab al-Mufrad lil Bukhari. Interpretation ẹ máa wà ń bẹ̀. Ẹjọ́ Big Joes ẹjọ́ sá ẹ bá wa gbé kíní ẹ jáde. Iná pé Bukhari 188. Al-Adab al-Mufrad. Bóyá ẹ máa rẹ́ ṣé 188 lẹ pé àfa. 188 orúkọ tírà Al-Adab al-Mufrad 188 Bukhari. wọ́n kàn choose a random number. Mi ò choose a random number. Ó yẹ ẹ̀ka síta ẹ̀ka sí. Hello. Ẹ bá wa kà. Ó yẹ kẹ́ ẹ bọ̀. Ẹ bá wa kà. And the phone is private. So you can Fóònù mi ni ẹni tó ń pè mí jáde. So only the prophet asked for a tumbler containing water and washed both of his face, his hands, and Big Jose Mama Ejo, background noise. Only the prophet asked for a tumbler containing water and washed both his hands and face in it, and then threw a mouthful of water in the tumbler and said to both of us, Abu, Musa, and Bilal, drink from the tumbler and pour some of its water onto your face and chest. Shall we choose a random number here? Oba Shola Ijo, shall we match in cotton backup? Kò tiẹ̀ lọ rárá. Àgbà Sheiki. Àgbà Bọ́lá. Bóyá bánábì ṣe fọwọ́ yẹn ló ṣe dànù. Ó dá ẹrú. Àgbà random. Ṣé Sheiki máa mọ tẹ́tẹ́ bí? Sheiki ẹ máa ń play tẹ́tẹ́ àbí? Sheiki ẹ jí sàlẹ̀ wò wọ́n ti fún yín nọ́mbà ẹ sáré jí comment section wò.
ní bàbá kẹpẹ. Random ni, very random. Ẹ jọ Sheikh, ẹ bá wa tap ní comment section. Not everybody should call themselves Sheikh. Ṣéèkì mo ti sọ fún yín tẹ́lẹ̀ ṣéèkì ẹ̀yin lẹ gbọ́ tèmi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ìyàwó wà lálẹ́fẹ́ lọ pàdé. èmi ò kàwé ọmọ àgbà jẹ́ tiẹ̀ láti sì fún yín ẹ̀kọ́ pé hadith that state how we should treat our slave àgbẹ̀ wá fún yín automatically. ṣáwọn aláfẹ́ bá yín wà yẹn náà bẹ́ẹ̀ ló máa wá ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ defend ẹ fọ́n ni o ṣẹ́yìn ò fẹ́ pa máa yín fọ́n ni gan ṣe ta ló fi ń jẹ ṣe yìí kìnnà. wash both hand and face in it. And then ta ló fi ń jẹ ṣe yìí kìnnà mo ní interest èèyàn tó fi ń jẹ ṣe yìí. Before you come out and be defending something, you must or you ought to have gotten some evidence, concrete one. Torí pé gbogbo bí tá ń sọ̀rọ̀ ń bí báyìí a lé ní 1 million àwọn tó ń gbọ́ nǹkan tá ń sọ yìí. So ẹ ṣe sùúrù. Everybody ló ní right láti sọ̀rọ̀ but with solid evidence. Ṣé ráwa tá ń sọ̀rọ̀ yìí sì kéré o? Àwọn àrọ́mọdọ́mọ kan ṣe ń bọ̀ tó jẹ́ pé wọ́n máa query a lot of facts tí àwọn èèyàn mú wá láyé àtijọ́. Kò sí anybody tó pa òwò ẹrú rẹ̀ nínú ẹni ẹ̀sìn kankan tí wọ́n mú wá fún wa. Till today we are still inside the slavery. Sheikh mo ní question fún yín lálẹ́ yìí o ṣe ready láti dá mi lóhùn. Sheikh wọ́n lọ bá gọ́gù sọ̀rọ̀ ẹ̀. Sheikh ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. Hello. Ẹ rárá bàbá. Ṣé rí ẹgbọ́n mi tó bá ṣe pé ẹ fẹ́ kémi ka kéwù rẹ̀ fún yín kéwù rẹ̀ wà nílẹ̀. Sọ fún wa tẹ́ bá ti kà wá máa kà ní English. àdìtì wo náà yẹn ló wà náà ní kẹ́ sọ pé ká wà ẹ̀yin lè ka kéwù ẹ̀. Sheikh ẹ sáré jí comment section wò ẹ sáré jí comment section wò comment section wọ́n ti ń drop ẹ̀ fún yín ẹ sáré jí wò. Sheikh ò mọ̀ túmọ̀ ká má ta ló fi wọ́n ṣe Sheikh tán ta ló fi ń jẹ Sheikh. méjèèjì ni mo gbé wá Sheikh English àti kéwú ẹ wá ṣe lárúbáwá yìí. Sheikh ta ló fi Sheikh jẹ Sheikh náà. wọ́n ní wọ́n máa Sheikh ẹ̀dẹ̀ tí ń sọ tẹ́lẹ̀ ẹni ẹ̀ fẹ́ jẹ́ kán rán yín lẹ́gbẹ̀ẹ́ o ẹ̀dẹ̀ tí ń sọ pé ẹ̀ fẹ́ jẹ́ kán rán yín mẹ́gbẹ̀ẹ́ o wọ́n ti wá fẹ́ rán yín mẹ́gbẹ̀ẹ́ báyìí o. rún mi mẹ́gbẹ̀ẹ́ rún mi mẹ́gbẹ̀ẹ́. Sheikh àlékún ní question fún yín. ẹjọ Sheikh ẹ bá wa kà á nà kàn lè máa bèrè question lóríṣiríṣi a máa yanjú nǹkan ká tó mú kan ni. Sì dáhùn. ó dá ní ìsìnkú ó sọ kíní kan fún yín mo lórúkọ tíra àti kíní yẹn wà àlẹ́ adábùlù mo fraud yẹn pé báwo ni fẹ́ ṣàlàyé yẹn fún yín. nínú àlẹ́ adábùlù mo fraud yẹn wá ẹni ẹbí ọmọ mi sì fẹ́ ṣàlàyé. ẹ type ẹ̀ sí comment section ẹ type ẹ̀ sí comment section. ní tẹ́mi ní àmọ̀ lè ní ẹ type ẹ̀ sí comment section. ṣé ní kéwà bí. ẹ type ẹ̀ sí comment section. ọtẹ sọ yẹn ẹ type ẹ̀ síta wọn máa type ẹ̀ jáde kílẹ̀ pé. àlẹ́ adab al-mufrad hadith. nẹ́tíwọ̀kì yín gan wá mú fraud lọ́wọ́. Sheikh Google Sheikh Google is your friend. ẹ̀ẹ́dì very soon ṣé kì í máa júbà ewúro láìpẹ́ yìí. táyé ju ewúro. wọ́n lè fẹ́ júbà ewúro. ọ̀rọ̀ tèmi ànábì Muhammad ó ti àbólí ṣe táǹkì olówó ẹrú tó bá ṣe pé ẹ fẹ́ kọ́ lẹ́ẹ̀tọ́ ẹ̀yin náà lọ́wọ́ fúnra yín kéwù rẹ̀ mo ti sọ fún yín orúkọ tíra òun ni Adam al-Mufrad. Muhammad ṣòwò ẹrú tó fi kú ni. So now kò sí rẹ́fúrẹ́ǹsì nínú sọ́yí Buhari kò sí rẹ́fúrẹ́ǹsì nínú alukurani kò sí rẹ́fúrẹ́ǹsì nínú. bàbá mi Ọbáṣọlá ṣé kìí ṣe pé ànábì ṣòwò ẹrú tó fi kú ni. Adabul Mufrad yẹn mi ti débẹ̀ ó yá vas kinisa gbogbo ẹ̀ ló máa ń ní vas títí ẹ̀.
èmi ti débi ádàbò mú fraud ẹ fún wa ní nọ́mbà tó wà èyí tẹ́ ẹ sọ yẹn ẹ dẹ̀ sọ fún àwọn tó gbà wá. lẹ́jọ́ sá ẹ má bínú ẹ jẹ́ advice gbogbo èèyàn ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn mùsùlùmí yìí ẹ má follow everybody tó ń pera wọn ṣe ìkó ṣẹ́ni pé ṣòye ó ti expose a lot of people not everybody that calls themselves sheikh is a fucking sheikh. Sorry, champion. Okay. The meaning of sheikh means an elderly person and nothing more. Sheikh arúgbó mà ní jẹ́ bẹ́ẹ̀. Àgbàlagbà ni kò sí nǹkan kan tó attach mọ́ religion nínú sheikh. Sheikh means ẹni tó ti ewu lórí tó sì ní ọ̀pọ̀lọpọ̀ experience of life. Ó tán. It does not have anything to do with anything. Sheikh ti júbà eworo. Sheikh ti júbà eworo. Wọ́n náà máa júbà eworo. Ó ní ta ló júbà eworo bóyá kò mọ̀ túmọ̀ ẹ̀. So kó má ròkùn orí ayélujára ti ju gbogbo eléyìí lọ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé àwọn àáfàá tó jiná tí kì í ṣe fìdí ń bọ́ tó àáfàá ẹ bá wa gbé. Ta ló wà ńbẹ̀? Mo wà pẹ̀lú yín. Ẹ káalẹ́ sà o. Sheikh júbà eworo. Ẹ káalẹ́ sà o. Ẹ̀mí Sheikh ò gbé. Àwọn kan náà tán pera wọn ní aṣíwájú àdínì wọn ò mọ Kòrán débi tán tẹ̀sí máa mọ wọn alúfàn kìíní burúkú ti bá wọn. Ǹjẹ́ a rí àáfàá ń bí? Àwọn àáfàá náà ló wà kò sáàfàá mọ́. Gbogbo wọn máa jóná kéérú ni. Ọ̀fà tẹ́sí bí òfà náà mọ́ra. Sáré karamọ̀ àbòsí aláàjì àdúrà yẹn ti gbà ó. Ìkan bá ṣe prógámù kan wọn lọ síbi ìsọmọ lórúkọ tó bá ń gbà wọn níyà ìyá oníyà ṣépè tẹ́ ẹ̀ bá ti mú sápò òun. Ó lè pè lòun máa ń ṣẹ́ ń tòun ó lè pè lòun máa ń ṣẹ́. Gbogbo ọbẹ̀ sí ní lọ kó o sí lápò ó lè pè lòun máa ṣẹ́ sí lórí ẹ̀ bá ti kó o. Facebook gbé mo fẹ́ rẹ́rìn pa pẹ́ ti bò wò. Ń jẹ́ òtún nìyẹn. Ó ti ṣẹlẹ̀ bí ìyá ẹ̀gò. Mo mọ̀ yẹn bàbá àgbàlagbà kan báyìí. Tó la agbádá ló wọ̀. Wọ́n gbé iṣẹ́ tẹ̀ bá fóun lówó gbogbo ọdẹ. Kì í ṣe pé ó ṣépè ni ó ṣépè yẹn ni kì í ṣe pé ó jẹ́ ìpè yẹn ni. Àwọn yẹn náà dẹ̀ di gbogbo wọn wá wọ́ dìde. Ẹ lọ bí sọmọ lórúkọ àpòyá. Wọ́n mú bàbá kan là ń gbájú. Ẹ wá lọ bí sọmọ lórúkọ àpòyá kún lọlé ẹ lọ bí némi ẹ lọ bí òkú àpò akún. Àwọn tó yẹ kán là ń gbàjọ́ dẹ̀ ń ṣépè láwọn abiyamọ tó wà ń bẹ gbogbo wọn náà wá lọ ń sáré fowó sí kinní. Èpè ti pa wọ́n orí burúkú ti bá wọn wọ́n ti kàgbákò. Ayé imagine. Àwọn àáfàá ná. Wọ́n sàsìmí báyìí láti bí Sheikh yẹn gan-an. Ó lẹ sọ. wọ́n sàsìmí láti bí 4 days. Náà tó bẹ́ẹ̀. Ṣọmọ ń sàsókúta ni. Ṣọmọ ń sàsókúta ni. Ṣọlẹ̀ sàsókúta ni. Normal ọ̀rọ̀ tó tọ́ ni Bẹ́nẹ́lì sọ o. Wọ́n máa ń ṣe náà. Ẹ máa gbọ́ bàbá kékeré ni gbogbo yẹn. Kọ́kọ́rọ́ wà lọ́wọ́ àwa oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ nìkan bá ń sà á kú ni. Àtàrí àjànà kú. Elédùmarè ti fún wa ní agbára nílẹ̀ káàárọ̀ òjìrè má jẹ́ ká panic. Torí pé Ifá ló dà képèdè ewu mo ló dà wá àpèjẹ́ wọ́n pọ̀ ọmọ ẹja ọmọ ẹja jẹ́ ikú pọ̀ ọmọ ẹja. Ifá ló dà képèdè ewu mo ló dà wá àpèjẹ́ wọ́n pọ̀ ọmọ ẹyẹ jẹ́ ikú pọ̀ ọmọ ẹyẹ. Ifá ló dà képèdè ewu mo ló dà wá àpèjẹ́ wọ́n pọ̀ ọmọ ẹranko jẹ́ ikú pọ̀ ọmọ ẹranko. Bójú olé bá ń pè wá àwa ò ní jẹ́ kolombo ńlá ṣùgbọ́n kolombo ńlá jí o ti orí ẹyin kì í dára wọn lóhùn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ti rẹ́yìn méjì tí ń dára wọn lóhùn. Ó ní ìkúkú dé tí bolẹ̀ tí gbogbo ògùn fún dẹdẹ bí ìrìnàrọ̀ adé fún atógidé ọdún ìdè sí dẹ̀dẹ̀ márọ̀. Èyí ìdárìbò tó ń darí òdì kàn wá ẹnìkan kì í fi wé gbé fọrí ẹnìkan kì í fi wé èsìsì mú àgbéjúlẹ̀ lọmọdé gbéwé ẹgẹ́lẹ̀ wọn ò ní rí wa gbé sí. Orí adáwó ní ṣe wí ní ọmọ ilẹ̀ wọ ọ̀kọ̀rọ̀. Jose ẹjọ background yìí mama.
torí adáwọn ní ṣe wí ní ọmọ ọlẹ wọ ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ bíi ti iṣu àlàmì èdè àṣàṣì nípa lásàṣì ẹnu ọ̀ṣọ̀bọ̀rọ̀ báyìí ló máa mọ gbogbo ohun tí wọ́n bá ń rọ́bọ̀ máa lọ bá wọn ni torí ìjìnlẹ̀ tí mo bá gbé lórí ìwé wọn fi yín lè yín kékéké jíǹjì tí mo bá lùkò lórí ipò káwọn fi wo lùwó gbàgbàgbà lórí ọ̀pẹ ṣẹ̀gìṣẹ̀gì ni mo bẹ́yẹ létòrí fádé ọmọ òtúlẹ́rì ọmọ erin fún gbòò láàlọ́ ẹtú jẹ́ ẹtú kólúgbó ẹtú fẹsẹ̀ lúkúrú ẹ̀kùlù jẹ́ ẹ̀kùlù kólú ọ̀dà ẹ̀kùlù fẹsẹ̀ lúkúrú àgbọ̀nrín òkórúkọ là ń jù àgbọ̀nrín fara gbọ̀fọ̀ ọdẹ ojú olé àjẹlé àwọn àfáà ló bá gbélé porí wa níbi láti wákàtí ọ̀tọ̀wọ̀ yìí lọ ìgbéra báyìí lára máa ké wọlé. àṣẹ wà. àwọn kẹ ẹbí wọn ò gbé ẹ ní sẹ bá ti bomi síwájú kí n pé fá kẹ ẹ padà lọ rèé mú bá àfáà bá mú níṣẹ ló máa gbòdì lára ẹ. láṣẹ fa. bó ṣe máa jẹ́ nìyẹn torí ayíkítí mọdí olú àgbàrá òjò ní kẹlẹ́dẹ̀ ló sọ ọ̀pẹ àlùjọ àfihàn yága yigi yága débá fún gbìnrin amúrayé ẹ̀ láì níkú ó ń bẹ láàrin òṣèré ó ń bẹ láàrin ọ̀tá wọn ní fogojogun ọkọ nínú àjogún wọn ò lè bá gbìnrin ahun jà gbìnrin ahun torí ọwọ́ ni gúrágúrá yín fi ń dàgé oko gbìnrin ahun ẹ̀yin ò lè bá gbìnrin ahun jà gbìnrin ahun àtẹ̀lọ́ àtẹ̀gbẹ́ ìpè pùrọ̀ ojú ọ̀nà gbìnrin ahun ẹ ò lè bá gbìnrin ahun jà gbìnrin ahun ẹnu pẹtupẹtu fi pẹtu gbìnrin ahun ẹ̀yin ò lè bá gbìnrin ahun jà gbìnrin ahun àṣẹnu lọ́mọdé ṣèpọ̀ ẹ̀gúsí gbìnrin ahun ẹ̀yin ò lè bá gbìnrin ahun jà gbìnrin ahun torí ọ̀tá gbále àrùn gbále ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà dífá fún Ọ̀rúnmìlà ń bá ń jẹ́ règùn ọ̀tá ń bá ń jẹ láàrin àwọn aṣẹ́ni lórí ń bá ń jẹ láàrin àwọn pánípáni Ọ̀rúnmìlà ní òun á sì dọ́mú eku wọ́n ní rẹ Ọ̀rúnmìlà kò bá wà máa dọ́mú eku wọ́n nítorí kíni wọn lọ́wọ́ ọdẹ ń bẹ nígbó ọmọ eku ni wọ́n máa ń pàjẹ ọ̀tá gbále àrùn gbále ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà bí àwọn Ọ̀rúnmìlà ń bá ń jẹ règùn ọ̀tá ń bá ń jẹ láàrin àwọn aṣẹ́ni lórí ń bá ń jẹ láàrin àwọn pánípáni Ọ̀rúnmìlà náà wọ́n á sì dọ́mọ ẹja wọ́n ní ìrẹ́ Ọ̀rúnmìlà kò bá wọn máa dọ́mọ ẹja wọ́n nítorí kíni wọ́n láwọn máa dẹ̀gẹ̀rẹ̀ ń bẹ lódò ọmọ ẹja ni wọ́n máa ń pàjẹ ọ̀tá gbále àrìn gbále ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà bí àwọn Ọ̀rúnmìlà ń bá ń jẹ règùn ọ̀tá ń bá ń jẹ láàrin àwọn aṣẹ́ni lórí ń bá ń jẹ láàrin àwọn pánípáni Ọ̀rúnmìlà ní òun á sì dọ́mọ ẹranko wọ́n ní rẹ Ọ̀rúnmìlà kò bá wọn máa dọ́mọ ẹranko wọ́n nítorí kíni wọ́n láwọn ọmọdé ń bẹ nígbó ọmọ ẹranko ni wọ́n máa ń pàjẹ ọ̀tá gbále àrìn gbále ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà bí àwọn Ọ̀rúnmìlà ń bá ń jẹ règùn ọ̀tá ń bá ń jẹ láàrin àwọn aṣẹ́ni lórí ń bá ń jẹ láàrin àwọn pánípáni Ọ̀rúnmìlà ní òun á sì dọ́mọ tuntun wọ́n ní rẹ Ọ̀rúnmìlà kò bá wọn máa dọ́mọ tuntun lórí àwọn ọ̀kàjẹ́ ń bẹ nílé ayé yìí ọmọ tuntun ni wọ́n máa ń pàjẹ ọ̀tá gbále àrìn gbále ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà bí àwọn Ọ̀rúnmìlà bá ń jẹ règùn ọ̀tá bá ń jẹ láàrin àwọn aṣẹ́ni lórí bá ń jẹ láàrin àwọn pánípáni Ọ̀rúnmìlà ní òun á sì díkín wọ́n ní rẹ Ọ̀rúnmìlà kò bá màmá díkín torí kì í hífọ́kín òróró kì í ròjé òtútù kì í má jalálẹ̀ odò ẹ forí balẹ̀ ẹ̀dìkì ó ní ẹ forí balẹ̀ mo díkín yóò mo forí balẹ̀ mo díkín orí kì í fọ́kín òróró ìròjé òtútù kì í mẹ́jà lálẹ́ odò a máa forí balẹ̀ adikin àforí balẹ̀ adikin ooo àforí balẹ̀ adikin orí kì í fọ́kín òróró ìròjé òtútù kì í mẹ́jà lálẹ́ odò àmàforíbalẹ̀ adikin àforíbalẹ̀ adikin òtútù kì í mẹ́jà lálẹ́ odò àforíbalẹ̀ adikin kò sẹ́ni tó lè rí wa gbé ṣe ẹgbàgbé yẹn. ìhàlẹ̀ lásán ni àràbó lẹ́vù. Ọ̀rúnmìlà ti parí iṣẹ́ kó tó lọ. bẹ́ẹ̀ni. ẹ ṣe sá bí jòsí ń bọlẹ̀ wá rí wọ́n arab level.
ṣóṣì pọ̀ báyìí ni earpiece mi ló ń pariwo earpiece mi ò gbádùn. ẹ̀ẹ́dẹ̀ yọ earpiece. tírun mi bá ti ń gbà ó máa pariwo. àbí no earpiece yẹn ariwo wà ní background yẹn kì í ṣe. àbí earpiece yẹn náà ti ń lọ mítìnì ni. àbí. ọ̀gá I try o. bẹ́ẹ̀ ni ilé yẹn fún wa láàrin. Yorùbá ń ṣe o. iṣẹ́ lọmọ Yorùbá ń ṣe o ẹ lọ wá ṣe ṣe o. ẹ bá wa trend orin yẹn ẹ bá wa lò ẹ lọ bá wa download orin yẹn ní audio mark Arab level ẹ jọ ó wà ní boom play ẹ lọ bá wa download ẹ jọ. It's on every musical platform around the world, iTunes, everywhere, on Deezer, on YouTube, and the video is on YouTube. You can watch the video on YouTube. Just search Benny Lee Arab level. ẹ dẹ̀ bá wa lò náà lórí TikTok ẹ fi ṣe fídíò ẹ jọ ẹ bá wa trend ẹ ṣe. ó jọ pa alálejò. bàbá wa AZ Global ẹ fẹ́ bá wa sọ̀rọ̀. AZ Global bí wọ́n ti sùn ni àwọn èèyàn ti sùn yẹ́n pa àwọn ti sùn lé wa lórí ètò ìbá AZ Global ṣe wà ń bẹ̀ Àgbà Nation. Àgbà Nation àwọn èèyàn ti sùn. àwọn èèyàn ti sùn wọ́n dẹ̀ sí ojú. ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa láti ẹ̀kan ṣe bí ẹ gbọ́ bí àwọn àfáà yín àwọn nǹkan tó máa ń sọ tó máa ń ṣe tó máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ ní ẹ tún wo àwọn obìnrin wa tó jẹ́ wípé àwọn ló yẹ kí wọ́n wà ní ìkí ẹ̀ obìnrin kó mọ̀ wípé àwọn ọmọdé they have their own right like they have their own right to choose ẹni táwọn bá fẹ́ fẹ́ àbí ẹni tí àwọn bá fẹ́ yàn ṣe rí i pé àwọn ìyá yẹn náà ni ẹ̀sìn ti tọwọ́ bọpọlọ wọn tí wọ́n tẹ̀ wá mọ eléyìí tó kàn so ṣé irú yẹn la fẹ́ kó gbilẹ̀ nílẹ̀ wa nílẹ̀ ọmọ aládé ìlú tí ẹ̀dẹ̀ ń gbé ẹ̀sìn wọn sórí àwọn ìlú yẹn wọn ò gba tiyín àwọn ìlú yẹn ò fẹ́ yín gbogbo àwọn sísítà wa àwọn bọ́dà wa tó lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn mọ nǹkan tí àwọn àràbù yẹn tó ń fi wọ́n ṣe àwọn èèyàn tẹ́ pé wọn láìkì yín láyé wọ́n dẹ̀ ń sọ pé àwọn ń júwe àlùjọ náà fún yín ẹ jọ̀ọ́ báwo ni ó ṣe possible àwọn èèyàn tí wọn ò fẹ́ràn yín láyé ẹ wá fẹ́ lọ fẹ́ràn ara yín ní ọ̀run àwọn tẹ́ pé wọn lè fún yín níwèé ìgbé ẹ lè fẹ́ ọmọ wọn gan tẹ́ bá fẹ́ ọmọ wọn máa pa wọn ẹ rí hatred tán hate yín and these people wọ́n dẹ̀ gbé nǹkan wá fún yín kẹ́ wá máa ṣe ìwà wọn ò dẹ̀ bá ìwà their behaviour is fighting your own culture ẹ̀dẹ̀ ní kírun kan yẹn kó develop kó continue kó máa grow nílẹ̀ wa kíní yẹn virus ni a dẹ̀ máa yọ bíi jìgánà a máa yọ ti gbòǹgbò la máa ṣe yọ tí gbòǹgbò la máa ṣe yọ virus yẹn kúrò pandemic ní ta máa fi yọ kúrò nílẹ̀ Yorùbá ẹ lè wá gbé lọ sí náà tó kẹ lọ máa ṣe lè gbé lọ sílẹ̀ Ìgbò yẹn ọ̀kan wá bọ̀ ilẹ̀ Yorùbá yẹn a máa deport Allah àti ànábì nílẹ̀ yẹn òun la ti wọ̀ yìí torí mi mọ̀ àwọn tẹ́ pé wọn ò fẹ́ yín láyé wọ́n wá ń júwe àlùjọ́nà fún yín Allah àwọn gan ò tún láìkì yín wọ́n lẹ́yìn èèyàn dúdú ló máa wọná Allah dẹ̀ ní kò kàn án ó ní àwọn funfun ló máa wọ àlùjọ́nà gbogbo ẹ̀ náà wọ́n dẹ̀ ṣe ṣí gbogbo ẹ̀ fún yín ẹ lọ ronú o ẹ lọ ronú ọmọ Yorùbá kan ronú wò ẹ ti tó yẹ wípé the religion is ó gbọ́dọ̀ ṣe eléyìí ló gbọ́dọ̀ ṣe ìyẹn ló gbọ́dọ̀ ṣe ìgbà ló gbọ́dọ̀ ṣe like put bandage mi ti rí bandage tó ẹ̀sìn ìsìlámù rí tí wàá ṣe bandage. ìyá wa Oníkẹ́ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ Oníkì Onik. ẹ káàárọ̀ Ògúnlé. ẹ káàárọ̀ mà. ẹ kú ètò ọpọlọ yìí ní ìjọba alágbára Ọlọ́run.
àṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà. Mo ti ń follow yín láti alẹ́ àná, gbogbo program tẹ́ ẹ ṣe. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ, ó kàn ń bà mí lẹ́rù ní àti ẹ̀wọ̀n bí tá a ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Èwo ló ń bà yín lẹ́rù ń bẹ? Gbogbo àwọn kéwì, ṣọ́rọ̀ àlá ló ń bà yín lẹ́rù ní ọ̀rọ̀ àlá là sọ. bẹ́ẹ̀ ni àwọn àáfàá yẹn kéwì tó ń kà fún wa. Torí ẹ̀yin brọ́dà wa náà la fi dìde kẹ́ lè mọ nǹkan táwọn àáfàá yín ń kà fún yín tẹ́ ẹ̀ mọ̀. Bọ̀ wọ́n ṣàfẹ́ twist wa gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. lórí pé ó máa ń sá lọ fúnra ara wọn ìgbà tí mo lè ṣe rí bọ̀ láì sá lọ. Èmi gan fúnra mi ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ understand ìdí tó fi fẹ́ ká mọ kéwù yẹn dandan. Torí pé a gbọ́dọ̀ máa lo Arabic yẹn láti fi máa bá Ọlọ́run sọ̀rọ̀. Wọ́n ti mọ̀ pé Yorùbá yẹn kò wọlé. Torí ẹ̀ náà ṣe force everybody pé a gbọ́dọ̀ mọ kéwù. Ó wá jẹ́ nǹkan tó dáa pé bọ̀ ṣó wá jẹ́ ìyá mi ṣó wá jẹ́ nǹkan tó dáa ni wípé Elédùmarè tó ṣẹ̀dá yín ní tó dẹ̀ fún yín lédè Yorùbá ṣó wá ṣe mistake ni tó wá kan ní dandan pé ẹ gbọ́dọ̀ lọ kọ́ èdè kan kẹ́ tó bá òun sọ̀rọ̀ kí ló dé tí ò ṣe kúkú fún yín ní èdè yẹn. tó jọ mí lójú. So definitely wọ́n sọ fún wa pé èdè wa kò wà relevant, èdè wa ò dáa, èdè wa wà demonic. Ó ní àwọn kọ̀ọ̀kan náà nínú èdè wa tó máa fi ń bà á jẹ́ bẹ́ẹ̀ ni pé kò dáa ní títẹ́ wá ní àwa máa ń ríra wa nínú nǹkan tí a sí nǹkan títẹ́ wa àwa jù dànù bẹ́ẹ̀ ni pé títẹ́ wa ò dáa. A máa rí èdè yẹn ẹ̀kẹ́ tó níbi tó tún tọ́ bọ̀ wá lọ́pọlọdé wọ́n tún lé èdè yẹn la máa sọ nínú sàárè ìtàbájì èdè yẹn náà máa fi jèdájọ́. Ó yẹ ká mọ̀ wípé àwọn yẹn kàn ń try láti gbé nǹkan tiwọn lárugẹ ju tiwa lọ ni like òun náà sọ bí wọ́n enslave wa àwa ń rí wọn gẹ́gẹ́ bí saviour àwa ń ríra wa gẹ́gẹ́ bí ẹrú ṣé mọ̀ pé bọ́n ṣe ń sọ fún wa indirectly nìyẹn. Ẹ fi rí àwọn ẹ wo sister tó wá sọ̀dọ̀ wa lẹ́ẹ̀kan báyìí ó ní òun fẹ́ ṣe ẹrú ìyàwó ànábì like ẹ̀rí kan tó fi ọpọlọ wa gbẹ́ ó fẹ́ ṣe ẹrú ìwọ odidi ọmọ aládé tó yẹ wípé tó bá ń rìnrìn ẹ̀ gan ó lè di ìyàwó president or ìyàwó you can become anything, you can become even tó bá push gan you can become president or anything in life that you want to become. Religion wa bring it so low that torí pé èèyàn kan ó fẹ́ ṣe ẹrú ẹ̀ nìyẹn. Nílẹ̀ Yorùbá ọmọọba la máa ń jẹ́ gbogbo ìran Yorùbá ọmọ aládé ni wọ́n kọ̀ ọba ni wọ́n ń jẹ níran wa. Ẹ jẹ́ kí n reset brain wọn. Ìyá wa olúwa ẹ̀ẹ̀kan wá ń by mistake o ṣe rẹ́dì láti kọ́ àwọn nǹkan tuntun tí ẹ ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ni. Ṣe rí wọn pèbí kan ní ilẹ̀ káàárọ̀ òjíire pàápàá Ilé Ifẹ̀ ẹ lọ sórí Google kẹ sọ pé since when Ilé Ifẹ̀ have been in existence ó máa sọ ṣe ń gbọ́ thousands upon thousands of years before the birth of Jesus Christ ní Ilé Ifẹ̀ ti wà. Mo fẹ́ bá yín bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so that tó bá dọ̀la tẹ́ni àfa kan bá dé gbogbo ohun tó bá ń sọ yẹn máa ní kind of meaning nínú yín pé wow irọ́ ńlá lélẹ́yìí ń pa. Láti ìgbà tí Ilé Ifẹ̀ yẹn dẹ̀ ti wà làwọn bàbá wa ti ń bọ Ògún ni wọ́n ti ń bọ Èṣù ni wọ́n ti ní gbogbo orúnmọlẹ̀ títí wa. Àwọn orúnmọlẹ̀ yẹn 201 ni wọ́n. Àwọn 200 kan ti padà sọ́hùn 201 ni àwọn ètò wà ń sìn wọ́n ṣe wà ní ọ̀dọ̀ títí wa. Elédùmarè òun ni à ń pe Ọlọ́run Elédùmarè àwọn bàbá wa ti mọ̀ ọ́. Elédùmarè yẹn ló wá rán gbogbo àwọn orúnmọlẹ̀ yẹn wá pé kí wọ́n wá ṣe àkóso láti máa tọ́ àwọn ọmọ aládé sọ́nà wọ́n fi Ọ̀rúnmìlà jọba gbogbo wọn. Ṣùgbọ́n àwọn ọmọ aládé ọmọ káàárọ̀ òjíire là ń sọ̀rọ̀ a ò sọ̀rọ̀ nípa Ìgbò a sọ̀rọ̀ nípa Haúsá a sọ̀rọ̀ nípa any other tribe àwọn bàbá wa dẹ̀ ń gbé peacefully. Fúrikàṣà làwọn kan dé wọ́n gbé ẹ̀sìn àkọ́kọ́ wá
wọ́n pè ní Christianity. Kífíkásá làwọn kan dé ni wọ́n gbé ẹ̀sìn kejì wá, wọ́n pè ní Islam. Méjèèjì wá jọra wọn. Ìgbà tó wá dé ọ̀dọ̀ wa ń bí báyìí, ẹnìkan à ń pè ní Samuel Ajayi Crowther. Wọ́n gbé àwọn ọmọ wa, wọ́n gbé lọ sọ́hùn fún òwò ẹrú. Àwọn bàbá wa kì í ṣe òwò ẹrú tẹ́lẹ̀. Ẹrú yẹn ni àwọn ìyá wa ń try láti explain fún bàbá yẹn lẹ́ẹ̀kan tó fi sá lọ yẹn. Ẹ rí i pé ń ṣe làwọn àfáà ńláńlá yẹn ò ní point. Àwa bíbá yẹn láti wá tako ẹ̀sìn tàbí láti wá ṣe ohunkóhun. Ìgbà tí wọ́n ń gbé ẹ̀sìn yẹn bọ̀ tán bá ti dé ibikíbi tẹ́sìn yẹn bá ti fi gbòǹgbò múlẹ̀, wọ́n á wá béèrè pẹ̀lú èdè títí wọn, pẹ̀lú ẹni tí wọ́n ń kọ́ lédè títí wọn wípé kí la gbójúlé lọ́dọ̀ wa bíbá tá a lè ṣe ká má dárúkọ wọn ní èṣù láàlú ni. Wọ́n mú dání. Wọ́n wá sọ bí wọ́n pé kí ni wọ́n gbójúlé kí ló dá kí wọ́n bèlè kó dá àwọn. Wọ́n ní Ọlọ́run Elédùmarè. Wọ́n wá mú àṣà ìtàn tàbí Satan lọ́dọ̀ wọn. Wọ́n blackmail ẹ̀ gẹ́gẹ́ bí Satan yẹn. Wọ́n mú Ọlọ́run tí wọ́n lọ́hùn Jehovah tàbí Allah, wọ́n pè ní Ọlọ́run Elédùmarè lọ́dọ̀ tiwa. That is plagiarism. Ẹ lọ wọnú dictionary bí tán ti gbà wọlé nìyẹn. Táwọn bàbá wa bá níyàwó mẹ́rin, wọn ò ní wọnú ilé yẹn, ṣùgbọ́n wọ́n máa dúró de ìgbà tí bàbá wa máa bá ìkan jànú àwọn ìyàwó wọn tàbí tí aáwọ̀ máa ṣẹlẹ̀. Èyí táwọ̀ bá ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ náà máa wọlé sí lára. Ọmọ tí yẹn bá bí, wọn á mú lọ lé kéwú. Àwọn bàbá wa dẹ̀rẹ́ ìfẹ́ ni wọ́n fi ń bá wọn lò ń gbà yẹn. Ká ní bóyá ẹ̀sìn àwọn bàbá wa ń gbà yẹn fààyè gba ẹnikẹ́ni tí ò bá ti ṣẹ̀sìn wọn kan pa, wọn ò ní rí bí gbé Islam àti Christianity wọ ọ̀dọ̀ wa ń bí. Wọ́n dẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ìgbà tó yá náà bẹ̀rẹ̀ sí kó gbogbo àwọn dúkìá àwọn bàbá wa náà ń kó, ìmọ̀ àwọn bàbá wọn ń kó. Àwọn ẹrú tí wọ́n kó ń gbà yẹn tí wọ́n jẹ́ àwọn tó ní ifá ńláńlá lórí, ó níbi tí wọ́n ti máa ń lọ delete brain wọn. Gbogbo nǹkan tó bá ní níbẹ̀ wọn ò ní rántí mọ́. Wọ́n kó wọn sóko òrèké, wọ́n fi ìyà jẹ wọ́n. Ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹni àáfàá, ẹ bi wípé ṣé bẹ́ẹ̀ sọ pé ànábì Ádámọ̀ nìkan ṣo ni ìwé yín sọ pé Ọlọ́run kọ́kọ́ dá? Kí ló wá dé tá a ṣe ní a lot of DNAs? Ńbo làwọn DNA yẹn ti wá? Wọn ò ní dá yín lóhùn. Ṣé ẹ mọ̀ pé we have a lot of DNAs? Abẹ́ mọ̀. Mo ń gbọ́ yín sá. Ẹ máa gbọ́ mi dáadáa, èèyàn ò dẹ̀ ẹnìkan péré ò lè ní DNA méjì mẹ́ta mẹ́rin. Ó túbọ̀ sí pé we have different kind of sources. Kò kì í ṣe Adam nìkan ṣo. Now tí Christian bá wá dúró, tí Muslim bá dúró, tẹ́ bá bi àwọn méjèèjì simultaneously tàbí lẹ́ẹ̀kan náà wípé ta ni Abraham fi rúbọ tó fẹ́ fi rúbọ nú àwọn ọmọ ẹ̀? Christian á sọ wípé Isaac, Muslim á sọ pé Ishmael. Okay, ṣé ẹmọ méjì ló mú lọ ni? They copied the same story from one text to come and cajole us. These people have went so far and they've gone so far in order to come and deceive us. And if you want to invade, tẹ́ bá fẹ́ wọnú àwùjọ kan, ẹ kò gbọ́dọ̀ parọ́ fún wọn. Ẹ wo àwọn tí wọ́n ń ṣòṣèlú, tí wọ́n bá fẹ́ wọlé sí wa lára, ọ̀rọ̀ dídùn ni wọ́n á mú wá. That is how they captured the brain of our forefathers because of the love we have for them. Dèmi ilé ní slavery yẹn ṣe ń wá àdọ́lá ọlọ́la. Ẹ wò báwọn yẹn ṣe ń defend ẹni tí wọn ò mọ̀, wọ́n dẹ̀ fi bàbá tiwọn sílẹ̀. Ọ̀rúnmìlà dẹ̀ ti sọ kó tó dipò lọ, ó ní tí bàbá wọn kì í wù wọ́n, tí bàbá oníbàbá ló máa ń yá wọn lára. Díbá fún ìwọ̀dẹ̀ rẹ̀ tí ṣalábàárìn ẹja. Èyí náà gbé ọ̀rọ̀ yẹn wò. Wọ́n sọ pé tó bá yá ọ tí bàbá wọn kò ní máa wù wọ́n, bàbá oníbàbá ló máa yá wọn lára. Báwo lèèyàn ṣe máa fi kẹ̀m̀bẹ̀, báwo lèèyàn ṣe máa fi aṣọ sányánlẹ̀ tí a wá sọ pé jàlábíà lòun máa pọ́nlé? Àwọn bàbá wa kì í dẹ̀ wọ jàlábíà. Ìdí tó dẹ̀ ń ṣe wọ jàlábíà lọ́dọ̀ wọn ni pé wọ́n máa ń ní àrùn kan tó ń pè ní hepatitis. Hepatitis yẹn ẹ̀dọ̀ ló ń bá ṣiṣẹ́, ikùn máa ń tóbi, so wọ́n need láti wọṣọ tí a ṣe jẹgẹrẹ lọ́sàlẹ̀. Tó bá tight, ó máa affect wọn. That is the reason why they were wearing something like that. Ẹ lọ béèrè dáadáa. Most of them
are infected by hepatitis, àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Àwọn bàbá wa dẹ̀ ní aṣọ tiwọn, wọ́n ní kẹ̀m̀bẹ̀, wọ́n ní sányán, wọ́n lálàárì, wọ́n lẹ́yẹ aṣọ ẹ̀tù, wọ́n lóríṣiríṣi. Bọ́n ṣe ní fìlà náà ní gèlè ni wọ́n ń dirun. Àwọn bàbá wa máa dọ̀bálẹ̀. Wọ́n sọ pé ẹni tó bá ń ṣẹ̀sìn tọ̀ wọn kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ mọ́, kò gbọ́dọ̀ kúnlẹ̀ fún ìyá ẹ̀ mọ́. Ẹ wo oríṣiríṣi bẹ́ẹ̀ ni. Wọ́n bá tí mo sọ fún yín lé ní ṣókí ó ti tó gbé ìrìn fún millions of years because tẹ bá ti mú torchlight lọ́wọ́ ẹ̀rù òkùnkùn ò ní bà yín mọ́. Àwọn bàbá wa tí ìṣòro bá ti ń bọ̀ láyé àtijọ́ gbólóhùn lásán náà máa pè, ìṣòro yẹn máa kọjá kúrò lójú ọ̀nà, wọ́n ní gbogbo yẹn ò dáa. Imagine kéèyàn máa kó 8 million láti lọ fi wo ilé kan lọ lá òkúta láyé tá a wà yìí di o. Ẹnìyàn wá padà dé kò ní nílé lórí, kò ní ní mọ́tò, kò ní lóhunkóhun. Kí ló dé tẹ́ ẹ̀ kówó yẹn fún un láti fi ṣòwò, láti fi gbé ilẹ̀ tiwa ga? Tó bá tún dọdún tó ń bọ̀ á ju 8 million lọ. Ìdí tí mo sọ pé let me reset your brain, come back home. Ẹ wàá lè dé ilé tí wọ́n ti bí kẹ́ má ní òrìṣà kan tó ń bọ̀ ńbẹ̀. Ẹ wò bí ilé ayé ṣe dé, bí ilé ayé ṣe rí. Ẹ wo iye mọ́ṣáláṣí tá a máa rí ní kìlómítà 2 sí ilé yín àti ṣọ́ọ̀ṣì. Ǹjẹ́ ẹ lè rí ilé ìjọsìn Fáọyọ kan ṣo ní gbogbo àdúgbò yín? Bó ṣe sọlé ayé dà nìyẹn. Bó ṣe wá ṣe bẹ́ẹ̀ tó a ò wá rí kí Nàìjíríà kó wá yí padà. Ẹ̀rù kan tó wá ń bà wá ni wípé tí wọ́n bá fi sọ orílẹ̀-èdè wa di orílẹ̀-èdè ṣẹ̀ríà, kó má jẹ́ pé gé apá gé ọrùn pa wọ́n dúnbú wọn lápadà bẹ̀rẹ̀ sí máa wá bára wa ṣe, a máa wá di tipátipá. Àwọn ò ní gbà fún ọ. Bó ṣe jẹ́ nìyẹn tá a bá wá ka sura Ayatul Kursiyyu, wọ́n sọ pé Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi. Tabaka tán wọ́n ní ká máa ṣe àmín. Àmọ́ tún mọ ohun tó ń wí. Àmọ́ o. A ní kí wọ́n ka Suratu Yasin lọ́jọ́ sí, wọ́n ń kà á lọ, wọ́n dẹ̀ ń ké tùmọ̀ ẹ̀ múná yẹ máa ṣe àmì. Àwọn èèyàn ò lè ṣe àmì torí wọ́n mọ̀ tùmọ̀ nǹkan táwọn ń sọ báwọn ti ń kà á lóyìnbó. That is the reason why they have to enforce us or force us to go and learn that language. Yes, nǹkan tí mo sọ nìyẹn. Àwọn ò mọ̀ wípé ayélujára máa padà wáyé tí gbogbo nǹkan máa dàbí tó dà yìí. Ẹ jẹ́ mọ̀ wípé láti nǹkan bíi 2 years ago ni ọmọbìnrin kan ṣẹ̀ ní ṣáìdì kan ní Àràbù. Wọ́n fẹ́ dúnbú ẹ̀, wọ́n dẹ̀ ní Bismillah Allahu Akbar, wọ́n dẹ̀ dúnbú obìnrin yẹn. Ṣé ilé yẹn dáa? Kò dáa. Oríṣiríṣi àwọn nǹkan ló ti ṣẹlẹ̀. Ẹ gbọ́ tí mò ń béèrè sí wípé ta ló wá paná, ta ló stop slavery yẹn? Ó lànà bí. Wọ́n dẹ̀ ṣòwò ẹrú títí tán fi kú ni. Wọn ò dẹ̀ wá síta gbangba pé èèyàn má bínú àti kó àwọn èèyàn lẹ́rú rí wa ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ààrẹ nìkan kó jáde kó wá sọ bẹ́ẹ̀ náà. Àwọn èèyàn rò pé bóyá ẹni tó ń ṣiṣẹ́ lóko òrèké nìkan ṣo lẹ́rú. Wọn ò mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti ń gbé tẹlòmíì ga tó fi ti bàbá ẹ tiẹ̀ gan sílẹ̀ ẹrú ni, torí ọmọ tó bá sọ lẹ́nu á sọ àpò ìyàkọ́. Tó mo sọ yìí ná, Èdùmàrè kó jẹ́ kí n rí mi sọ o. Bó ṣe jẹ́ nìyẹn sí ìyá wa. Ẹ ṣé bàbá wa. Ìyá wa kẹsẹkẹrẹ tó wá rí ẹ̀sìn yẹn tó ń gbé wá fún wa. Àwọn obìnrin wọn ò tiẹ̀ ní válù kankan nínú ẹ̀sìn yẹn. Allah lọ́kọ wọn lè nà wọ́n. Ó ní tí ọkọ wọn bá ní pé òun fẹ́ bá wọn ṣeré lálẹ́, tó bá ní pé rárá, bóyá ó rẹ̀ mí o, ọkọ wa bínú wá sùn bẹ́ẹ̀. Allah ló máa gbé ṣépè fún tílẹ̀ máa fi mọ́. Àti wá bè lọ́wọ́ àwọn àfáà wa pé ó wà, àwọn àfáà yín ò ti kàbẹ̀ fún yín. Allah fàyè fún àwọn ọkùnrin kán máa na obìnrin. Ó ní tọkùnrin bá na obìnrin, ó ní ẹnikẹ́ni ò lè bí, ó nítorí property ẹ̀ ni. So kò sí anywhere, kò tiẹ̀ fún obìnrin lẹ́ni tìǹ. Ó ní pé ọkàn àwọn obìnrin
báwo ló ṣe sọ̀rọ̀ yẹn pé ọkàn bẹ́ẹ̀ ni pé mùmú àbí òmùgọ̀ something like that ló fi wọ àwọn obìnrin wé. Ó tún ní àdìtì kan ló ṣàwọn lè bá. Ó tún ní àdìtì kan tá a lè tún fi hàn yín tẹ́ bá fẹ́. Ó fi àwọn obìnrin wé ajá, ó fi wọ́n wé àgùntàn, ó fi wọ́n wé nǹkan tí ò dáa, láwọn ló ń ba àrùn jẹ́ oríṣiríṣi like different. Allah yẹn gan kò dẹ̀ tún fẹ́ràn àwọn dúdú. Ó láwọn dúdú ló máa wọ náà. Ó ní àwọn pupa aráàbò àwọn ló máa wọ àlùjànnà. Kẹ́ lè rí gbogbo kìíní. Àwọn Christianity náà tó tún máa ń sọ wípé God Allah gbogbo èdè at the same thing. Allah tún sọ fún àwọn Christianity yẹn wípé àwọn mùsùlùmí tó bá ṣẹ̀ tó yẹ kó or one or two, you to be diplomats and just say this is what you want. Try to find a way, diplomacy. Find diplomacy and how to get what you want. Hold on, my brother. Is it the same we are doing by sensitizing our people? No, you want to speak English now? No, it's not the same we are doing. Excuse me. We are creating awareness. We are creating awareness to our people to know Esan State is coming on board very soon. It's not the same we are doing. We are watering the ground, my brother. We are letting our people to. It's not the same we are doing. We are telling our people that. I don't know. I don't know how you people just you carry confusion. Call the. Oh God. No, what I'm saying is this. Let me be specific in what I'm saying is that it's like you're not getting it. We know the process to get a state. Hold on, my brother. We know the process. It's through the law. It's true. We know the process. You don't need to tell us the process. We know the process. The process. There's a lot of work is going on the ground. We are sensitizing our people to they are aware. Very soon we will have an Esan State. That's what we are doing. Do you think right now at the moment when we have an Asian governor, and do you think this is the right moment, and do you think this is the problem right now? It is the primary problem right now to get your own state? Yeah, it's a primary problem. Yes, it's a primary problem. I don't know you people. It's so tired. I don't know. No, he's talking to his slave. He's talking to his slave. What we are doing, we are telling our own history. We are telling our own history. For those of us, not even a slave. The time their people were reading our history, where was he? Were you dead that time? He just came out from the graveyard. This page follow wherever we done now. Esan history matter we done now. Ebe mala me san year matter. Okay, but we are ready to tap this in case anytime when it day. I will send the woman. Follow. I will send a friend request. Because my need is name of Madam, I will tell you with due respect, my violence does not bring